ìpájà mi ló ń porúkọ ìyá ẹ̀ ṣé wàá tó kó wá ikọ̀ ọmọ ìtòrí wọn wá ìtòrí tí ìyá ẹ̀ lèmi ṣe wá o. èmi ń wá yọ̀bọ bí ọ̀rẹ́ ni mi ò mọ̀ pé ti dọ̀tà. wá picture yẹn ò clear. ibi wàhálà bá ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀ ibi náà ń kó bọ̀. òkè ń sọ fún mi pé gbogbo agbègbè ìpàjọ kéré ṣé mi wá kéré ni. ìdánwò ló kéré gbogbo àjọ wà náà ni. wàá náà wà tó bá jẹ ọkàn tó dúró dáadáa lójú kòkòrò ni mélòó lára ẹ̀. ó gbọ́ sáǹdì gbà wulẹ̀ kan. àtiwọ́ àti pàjá ó dà pọ̀ lọ́fẹ̀ẹ́ bàtì ẹ̀jẹ̀ gbé mọ́tò èkó sáré pa lọ. gbogbo olùkọ́ rẹ̀ ṣáàkiri wèrè. kẹ́mi gbé mọ́tò gbẹ́jà kọ́ láyọ̀ bọ̀. ọsọ kéwu wàhálà ti ṣẹlẹ̀ láàrin ìpàjà àtayọ̀ bọ́ wọn. ó dáa àti pogun. ogun ti bẹ̀rẹ̀ nìyẹn. ọlọ́run wọn ti pàjà pa. mélòó lẹ́yìn ti pa. alára àti ìpà kọ́kọ́ nu wọn. ayé ẹ̀ máa bàjẹ́ ni. ẹ tí ìgbà kọ̀ọ̀kan wá pè mí. táàbà rún wọ̀ lọ sọ̀run kí làwọn ẹ̀fì cascos. káyì ẹ má fi mi ká sí ẹ. tó bá yẹ kó lórí ọ̀rọ̀ yẹn mi ò ní gbọ́ o. ayọ̀ ti yọ̀bọ̀ mo fẹ́ kó àyọ̀bọ̀ mọ́ nínú pàjá yìí. náà má gbọ́ payà. àwọn máa pàgbà àwọn máa pín gbèjé wọn nà mí o wọn tún nà kọ̀ǹdọ́tọ̀ mi ànàkílẹ̀ owó yìí o. ẹ má jẹ́ ká ṣe máa dúró de pé bóyá fẹ́ wá pèrò lọ́dọ̀ wa ẹ jẹ́ àwọnú wọn gọ́gàn. ọmọ mi kò fẹ́ jọmọ onílé kí kò máa para àgọ́ sí ẹ̀ ó kú kọ̀ wà kó sun ọ̀nù wà kó tọ́ lórí ni. ọ̀rọ̀ ayé máa gbọ̀ngbọ̀n ohun ó bá ṣe ló gbà ó ọ̀rọ̀ ayé máa gbọ̀ngbọ̀n ohun á ọ̀rọ̀ ayé máa gbọ̀ngbọ̀n ẹ̀dá ò lè gbọ́n ju kádàrá yé. Ẹ̀dá ò lè gbọ́n ju kádàrá lọ láyé bá ṣe wáyé láàrin wọ́n yẹ̀yẹ́ òní ẹ̀ kádàrá o àkọsílẹ̀ ẹ̀dẹ̀ ti dúró àkọsílẹ̀ ẹ̀dẹ̀ ti dúró kádàrá ò ṣe kọ láì gbà ó àkọsílẹ̀ ẹ̀dẹ̀ ti dúró. ẹ̀rọ ràn ayé wọ́n lóṣù páyọ̀ lójú ọ̀run ọmọ aráyé ni kò yọ ire ta ló lè wá bá ṣe o. olùkú tìǹdì ṣé bẹ́ẹ̀ lẹ fún mi ní kọ́tà yìí ẹni kí n pàdé lọ́ndà bìjì jọ kí ayọ̀ mo débi ìsìn mi ò rí ṣé mo tún pẹ́ débi báyìí ni. mo ti débi o ti wà láàrin yọ. ṣé bẹ́ẹ̀ lẹ fún mi ní kọ́tà yìí ẹ̀yin lẹ ṣí ẹ location sí mi náà ẹ wá fún mi ní kọ́tà yìí mo ń sìn yẹn wá ń ṣe dáadáa ẹ gbúdọ̀ gbé lọ́bọ̀ mi o ẹ gbúdọ̀ gbé lọ́bọ̀ mi o ẹ gbúdọ̀ lọ gbé nǹkan mi fẹ́ lómi èmi náà ni mo ní o torí pé 10 minutes ilé lóyún 1 hour tẹ́ fún mi tí mi ò dẹ̀ wọ mọ́tò tí mi ò gbọ́kadà. tó bá tó lé burúkú wèrè náà tí mo lọ ra búrẹ́dì àti mínú àná lọ́wọ́ ẹ̀ tó ń wá chíńjì káàkiri. wọ́n lóṣù páyọ̀ lójú ọ̀run ọmọ aráyé ni kò yọ ire ta ló lè fọwọ́ tòṣùpá ṣe. mẹ́ta là ń pa mẹ́ta là ń kún mẹ́ta là ń pin ẹ̀ta ń tawó tó bá fẹ́ wọlé ẹ̀wọ́ tó bá fẹ́ wọlé babaláwo wà á kan lẹ̀kún lẹ́ẹ̀mẹ́ta pérépéré kó ṣáàtì wáyé pé ukù ni o tó bá fẹ́ lọ ṣọ́ọ̀ṣì yẹn ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mọ́ bẹ́ẹ̀ má tún mú tẹ̀síwò ìdáná áfíríkà 33 ukù ni. ọ̀rọ̀ yìí lè o ọ̀rọ̀ yìí ga o ọ̀rọ̀ yìí máa wà lórí. wọ́n ní 33 rẹ̀ ni ọ́.
Erimona go tapa, erimona go tapa. Zanon jakpe kuti boli wa shiwawa. Ọmọ yalo yalo, ọmọ yampa. Zanon jakpe kuti boli wa shiwawa. Ọmọ yalo. Ọ̀rọ̀ ayé máa gbọ̀ngbọ̀n. Ohun àbáṣe o là ó gbà o ọ̀rọ̀ ayé. Àǹtí ká ṣe. Ní sùúrù, kí ló tó ń gbọ̀n ta ló ń lé ẹ, kí ló ṣe ẹ́? Mo rí ọkọ yín. Ọkọ mi. Mo rí ọkọ yín. Níbo? Níbi abẹ́ bíríìjì Jọkẹ́ Ayọ̀. Jọkẹ́ Ayọ̀, ọkọ mi. Lórí, ó sọ. Mo dárò, ó yá nìṣó. Níṣù. Ìyá Michael, Aziza, jọba bá mi wo ṣọ́ọ̀pù, jọjọjọ mò ń bọ̀. Ó sọ, mò ń bọ̀ ọ́, ẹ má bá mi wo. Mo gbà pé lọ́jọ́ kan á dowó. Mo gbà pé lọ́jọ́ kan á dọ́là. Ọ̀nà tí mò ń tọ̀ yìí, ọ̀nà tí mò ń tọ̀ yìí, ọ̀nà tí mò ń tọ̀ yìí, mo ti bàjá kú. Mo gbà pé lọ́jọ́ kan á dowó. Mo gbà pé. Ọmọ aráyé ni kò yọ ire. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló fi ṣe? Èdìdì lọ́mọ wáyé jẹ́ ọmọ yìí lè o ọmọ yìí ga o ọmọ yìí máa wà lókun ọmọta lókè. Ẹyẹ wa má ṣe fò síbi tán tí ń sọ kó pẹ́yẹ kò ṣe bí lọ́mọ. Ọ̀rọ̀ ayé máa gbọ̀ngbọ̀n. Ohun ó bá ṣe ló gbà o. Ọ̀rọ̀ ayé máa gbọ̀ngbọ̀n. Ohun á bá ṣe o là ó gbà o. Ọ̀rọ̀ ayé máa gbọ̀ngbọ̀n. Ibo ló sọ pé ó wà? Ibo? Ó gbà mí. Òun wá dà báyìí. Òun wá dà. Àbí? Sólò. Ẹ káàsán, àǹtí ẹ̀jọ̀. Ọkùnrin tó wà bíbáyìí tó máa ń jẹun bíbáyìí tó jókòó sí bíbáyìí, ẹ bá mi rí. Ẹ rí. Mo dáràn. Tó máa jẹ́ ògùn ẹnu ẹ sọ̀hún. Ọkọ mi lórí bíbá, ọkọ mi lórí bíbá. Òun dà sí. Òun dà. Ọkọ mi gangan. Ṣé o ti pé orí ò pé? Ṣé o ti pé orí ò pé? Ìgbà tí wọ́n rí, bí o tó ṣe wá sílé tó wá pè mí. Bí o tó wá pè mí, kí o tó ṣe dè mọ́lẹ̀ kó bá mi mú mọ́lẹ̀. Kó mú mọ́lẹ̀ sí ibà, kó wá ṣe pè mí lórí fún ọ pé sista o, mo mà ti rọ́kọ yín o, ó wà níbì kan o, ẹ máa bọ̀ ń bẹ̀. Èmi nìkan àkọ́kọ́ yín bá lọ gé mi jẹ́ ń kọ́. Ẹ gbà mí, ìtumọ̀. Ó yé mi, kò sí wàjọ tí wọ́n bá dẹ̀ lè dààmú ṣé àwọn èèyàn sí bíbà àwọn èèyàn sí bíbà bì tí wọ́n pọ̀ wọn tí wọ́n bẹ̀ wọ́n ẹni ló fẹ́ gbà. Ìwọ̀n tí ọkọ yín ni mi lè parọ́ fún mi. Ẹ jù kò tiẹ̀ sí wàhálà. Mo dárùn dẹ̀ lórí bíbá ibo mo fẹ́ wà lọ báyìí torí Ọlọ́run ibo mo fẹ́ wà lọ. Tí wọ́n pé ìka ló ṣe fún mi tí wọ́n kọ́kọ́ tó ṣe yí ò dáa jẹ́ ká ọlọ́kadà tó máa gbé wa lọ ọlọ́kadà tí mo dárùn. Ibi wọ́n sọ́rí tí ọba tún sọ kankan bẹ́ẹ̀ tó bá sọ kan tí wọ́n ju bàtà fún ẹ lọ́wọ́ kadà wa. Ọmọ àti múwèrè òyìn sí o. Ètò àlè jáwé sọlá bàbá àgbàlagbà. Ẹ̀lẹ́. Jáwé bàbá. Ẹ̀yà akọni ọmọ. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé gan. Mo dúpẹ́ fún yín. Ọlọ́run kò yí sí o. Àwa gan ṣe bí ọ̀bọ̀ ká tó mọ̀ bọ̀ ni. Wèrè fìdí tí mi mo fìdí tí wèrè. Tó bá yí pa fìdí tí ta ṣe bí wèrè mi pẹ̀lú ẹ̀.
ọmọ ànírímú o. bóyá ẹ ti jọ gbé fìdítì rí. ìgbà tá a ṣẹ̀ṣẹ̀ mú tá a ṣẹ̀ṣẹ̀ lágímọ lórí èmi gan mọ̀ kó máa jí sáyé o. àbó mọ̀. kò easy láti mú wèrè bàbá ó ganu bàbá mo fún ní mòrò ni mòrò ganu bọ̀ gbẹ́ni. èyí ń tẹ́ ẹ ṣeun olódùmarè ló kó yín yọ bó bá ṣe pó kù ni ẹ̀mí yín ni wọ́n fi rẹ̀mí rẹ̀ padà. a ti dúpẹ́ rárá ọ̀rọ̀ tá a sọ so ẹ ṣe fún ọkọ àmàlà. èló lẹ pé. ẹ fún wa ní 500. 500 pa oníké lẹ́yìn 500 kì. ẹ rè gbóòkù amọ́súárì ni. gbẹ̀yìn lọ àwọn tí ń rè báwọn gbóòkù gan 50,000 lórí wọn. òkú yàtọ̀ wèrè la lọ mú. bàbá àwọn tápà torí o òbí èèyàn la gbé wá fún yín o. sẹ́yìn lẹ lè yàn ní bẹ́ẹ̀ mi mọ ní n ó ṣe yín dáadáa torí ọjọ́ mi. mo jẹ́ ìdáwé ibo la ìtìdè kò sí iye owó tá ìtì nà tán gbogbo nǹkan tá ná gbogbo nǹkan tá ṣe same thing náà ni wọ́n ń sọ ẹ wò á ti náwó ẹjọ ibo la ìtìdè náà same thing náà ni wọn ò mọbi tó wà wọn ò rí kò sẹ́nìbọ̀dì tó tiẹ̀ mọ anything nípa ẹ̀ same thing náà ni wọn ò mọbi tó wà wọn ò mọbi tó wà ẹ tún wá dé ẹ tún wá ní ẹ tún níbi kan tí mo ẹ wo èmi ò lọ́bi kankan o. Mojísọ́lá wo inú ilé ayé ẹyọkàn yìí tí mo ti débẹ̀ ilẹ̀ ta sí tó bá sì sọ wípé bí mo ṣe jù ọ́ lọ àfi bí ìgbà tí sọ́mọ̀ jìnnà sílẹ̀ ni ìtọ́jú mi ti rí tèmi bá sọ fún ọ pé náà ń jó lórí omi ó gbọ́dọ̀ sọ pé rọ́ọ̀nì ó ní kí n lọ kérú ẹ̀ wá ni wo bí sọ̀rọ̀ ẹni tí mò ń sọ yìí ojúmọ́ kan oògùn kan ẹnu ẹ mo ti gbọ́ pé gbogbo oògùn tí ò bá ti jẹ́ ewé ẹ̀ ló kù kan àló tiẹ̀ sọ nǹkan kan tó dẹ́rù bà mí ó ń jẹ́ kó yé mi pé tí Kámílù bá pé ẹgbẹ̀rún bì kan tóun bá pé Kámílù o ẹyọ kan tóun fẹ́ pè gangan ni ó jẹ́ olóògùn bí àpárá ẹni tí mò ń sọ yìí bóyá lásán ló kàn ti ẹ rò pé mò ń dá gọjọgọjọ lọ́tùn lósì oògùn lówó oògùn kọ́. ẹ ṣoògùn gidi gan-an ó mọ̀ tó wá ní kò wá síbi kankan tí mo máa ń lọ ọ̀dọ̀ bàbá tí mo sọ ó ní burúkú òbí ó fi dá mi lójú tẹ̀mí náà sì mọ̀ ni láti sí ọjọ́ mẹ́ta ni náà kan gbogbo bí tọkọ rẹ bá wà yóò dé láàrin ọjọ́ mẹ́ta. ọjọ́ mẹ́ta. péré. ẹ wo nǹkan tẹ́ sọ sílẹ̀ yìí náà kò ń ṣe pé bóyá kò ń sọ̀rọ̀ àmọ́ pẹ̀lú gbogbo nǹkan téèyàn ti ṣe náà kò tiẹ̀ ẹ wo tẹ́ sọ pé. lásọ ẹ̀jẹ̀ ìtàn lè kan náà àmì lè ní òjò pin ẹ̀ èmi mo fi dán ọ lójú. ẹ tẹ̀lé wa mú àtẹ lọ́jọ́ mẹ́ta ń sìn. ó dà ó ti gbọ́. ń bọ̀ àgbà lọ gangan bá mu ọ ṣe dáadáa o ọ sì dágbére fún mi pé mo fẹ́ jáde o wọn mọ bí wọn ó ṣe ṣera mi tí wàá fẹ́ dojú tolúwa ẹ̀ ń bọ̀ lọ gangan. jáwé tẹ́mi ló ń jágbe wọn. má bínú. iṣẹ́ tí mo gba iṣẹ́ pàjáwìrì yìí. àwọn wèrè wo wọ́n gbéṣẹ́ fún ọ. àwọn tó láyé. inú kọ́mpáànì ni mo fẹ̀gbẹ́ mi lé ni mo ní kí n sùn tó bá ṣí location fún mi lọ́ni pàdé àwọn onídàgbòjì. wọ́n sí à. location. location kò ní dáa fún wọn. lẹ́nu ẹ̀ láwọn tó ń fún wa ní solution ọ̀nà táwọn gbàtà fi ń jẹun. àmọ́bìnrin mi mọ̀ pé àwọn mo rò pé àwọn èèbó ni ń bọ̀ ní sọ́sọ́. àdírẹ́sì ni wọ́n ń pè bẹ́ẹ̀. àdírẹ́sì. nígbà kí n pàdé àwọn onídàgbòjì jọkí ayọ̀ nípa àwọn oníṣẹ́ kan táwọn fẹ́ fún mi mi sì gbọdọ̀ dágbére. wọ́n ní kọ́ mọ́ dágbére sọ́ọ́rí wọ́n ń ṣe èrè mọ́bìnrin náà ni. àwọn tó wá yà mí lẹ́nu yín pé torí pé mo lọ ra búrẹ́dì àti mineral for just 10 minutes wọ́n dẹ̀ bínú lọ. ọ̀yà ra minas. báwo ni mo ṣe débi? báwo ni mo ṣe débi? wọ́n mú ọ wá ni. jáwé ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ báwo mo ṣe débi? ọ̀dẹ́bí náà ni wọ́n mú ọ wá ni. èmi mo dé àwọn ọmọ síta kọ́ máa wá ọ kiri. jáwé ó dé àwọn ọmọ síta.
bàbá dẹ̀ wọ́n síta náà bó lọ sí wálé báyìí. nǹkan tí mo rí níbi tí mo jókòó sí àwọn ọmọkùnrin kan wọ́n tó bí 3 tí jáde tó máa jọ̀wọ́ ẹ̀ṣẹ̀ sí mi báyìí lásán mo gbé wọn gírígbò ó nílẹ̀ pì the next thing àbá bẹ̀rẹ̀ ló bá bẹ̀rẹ̀ kan fún bí bá bẹ̀rẹ̀ ìjà dàmẹ́dà bí bá ṣe ṣọ̀kì lẹ́jọ́ ǹjẹ́ kí n ṣá wọn jẹ báyìí ní tí mo rí mọ̀ nìyẹn. àkókò ní ẹgbọn gímọ lórí tọmọ ni àwọn máa ń sọ bẹ́ẹ̀ àmọjọ gbogbo ẹ lọ ní máa dágbére fún mi tó bá fẹ́ lọ ó ti jẹ́ kọ́rọ̀ ajé kan ó nù mí olúwo mọ tó ń wọ́n sọ. kódà jáwé etí ẹ mélòó. méjì ni ọtí sọ di 3. kí ló fi ń gbọ́. ọ̀rọ̀ náà là á fi gbọ́. wọ́n ń gbé aláìsàn kan bọ̀ wá bẹ lọ́sàn-án ọ̀la irọ́ ìrọ̀lẹ́ ọ̀la tó bá gbèdé gbogbo nǹkan tó fi wò sàn dáadáa mi yóò ná lówó àwọn òwúrọ̀ gbowó tó bá wá gbọ́ owó orí tó ń bọ̀ lẹ́yìn ẹ̀ àjọjọ orí ẹ̀ lọ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún un. ká má gbowó òun ó léwu mọ́ ti jàjọ. oye kí ni ṣé nǹkan ṣe ẹni. ara o. nínú kó má gbowó ṣẹ́yìn kó rí ńlá ìtẹ́ ẹ̀ lọ́wọ́ tàbí kó gbowó kó bàjọ́ lọ èwo ló tẹ́ lọ́rùn. yóò làbọ̀rọ̀ fúnra mi dájọ́ ntọ́ sọ ń léwu á sì bá á sì bọ̀ sọ ewu ọmùtí. a máa gbowó ó ní ká má gbowó. Bàbá ẹ ra sà àbúrò mi bàbá òun ni bàbá ẹ wò láti bí ìjẹta ló wá àwọn ọ̀rẹ́ ti jáde láti gbà yẹn láti wà nígbà tá a máa fi débẹ̀ òun ni kọ́lá bá ẹ wò bó ṣe ń gbòbí ajá láti bí ìjẹta yẹn dédé ẹ jọ̀ọ́ bá mi wá nǹkan ṣe fún bàbá. ọgbọ́dọ̀ dìde ń bi tọ́ wa wọn tàṣẹ lọ́jọ́ ń yọ tàṣẹ lórun wọ̀ ọgbọ́dọ̀ dìde ń bẹ̀ wò súnmọ́ bí àbúrò rẹ ti rèé bùjọ ni ó ti lọ kàn sí i mo rò pé àwọn ọmọ tí wọn máa ń tẹ kínní ni. ó máa kàn ń tẹ̀lé wọn ni. kọ̀ọ̀kan tẹ̀lé wọn òun náà ti bùjọ ọbẹ̀ sáré fò sókè yóò gbé bò kò sí wàhálà ara rẹ̀ ọ̀yà wọ́n máa lọ tó bá dọ̀tún la kọ́ padà wá. bàbá ẹ ń gbé kí n filẹ̀. ilẹ̀ kò síbi tí ó lọ ilẹ̀. bàbá ojú mi dé sí yín. ilẹ̀ kò síbi tí ó lọ. bàbá ẹ̀yin àgbàlagbà náà lè máa ń pò wípé ẹnu oníkan báyìí láti gbọ́ pọ̀ mo náà ṣàlàyé fún bàbá. sá ọkọ mi náà ó kò dédé jáde nílé ó lóun fẹ́ lọ rajà láti gbà ní títí di bá ṣe ń sọ̀rọ̀ kò padà wá nílé kọ́ lè lọ ààrẹ àgbúwẹ̀ àmọ́ bóyá ó kú ni o bóyá ó sọ mí ni o bóyá àmọ́ kọ́kọ́ ó ṣàánú èjò tó wọ́n ní bàbá ti débò gbà pé àwọn àrí solution. lágbára olódùmarè kò sí ọ̀nà mọ́ kí ló kọ ẹ̀. Àjàyí ni. Àjàyí. bẹ́ẹ̀ ni sá. Ògìdìolú. Àjàyí àbí. Àjàyí ni ní kọ̀ọ̀kan àjẹpọ̀. bóṣó bá tilẹ̀kùn àjẹ́ ní í ṣí bàjẹ́ bá tilẹ̀kùn oṣó ní í ṣí àtòṣó àtàjẹ́ tán bá tilẹ̀kùn àwo ní í ṣí ńbo làjàyí wà. ẹ lè rí o ẹ lè rí ẹ lè rí ẹ lè rí ẹ lè rí
ẹ lè rí Àjàyí àbájàyí kọ́ ọ̀nà rẹ̀ ti jìn bí mo ṣe ń wò yìí ibi tó wà àwọn tó ń bá sọ̀rọ̀ gan èdè wọn ò yéra wọn bí pọtinófò ó ti sọdá gbọ́dà dànù ẹ má wà máa béèyàn tún wá wájà yìí jù ikú ní ọ̀pá. bàbá ṣẹ́rí mi mo ti dọ́nu mo ti sọ̀rọ̀ yín pé tá a bá ti dọ́dọ̀ yín báyìí pé ọjọ́ mẹ́ta bí wọ́n ṣe ròyìn yín fún mi èmi náà ti ròyìn fún wọn ṣàánú bàbá. orí rẹ ò pé ni ọṣẹ ń dẹnu lẹ́yìn mi èmi rẹ jọ ń ṣiṣẹ́ ni. wọ́n ṣe ròyìn yín fún mi. wọ́n ròyìn mi ṣé ìtọ́ sọ yìí ọ̀rí sọ ẹ̀ lè rélé ọjọ́ mẹ́ta wèrè rẹ wò ẹ máa lọ ẹ lè rí bẹ́ẹ̀ lọ lé ọ̀dọ́ oníṣègùn mi kẹrìí ṣèwádìí ẹ kàn fọ́ lójú náà ọ̀rọ̀ Àjàyí ìṣe bá wọn. ìlérí burúkú làwọn eléyìí Àjàyí tọ̀dọ̀ mi wọ́n ń wá kiri ẹ fẹ́ gbájé lọ kò ní dáa fún yín. Ugu! Àjàyí! Say what? Kí ló ṣe bí? Ẹ̀jẹ̀ ń sọ bí pé ẹ mọ̀ sí. Ṣé kò ṣe plan work ni? Ṣé bí ẹjọ́ mọ̀ sí ni? Ẹ̀yà tí bàbá náà tí ẹgbẹ́ ni wọ́n bá. Ṣé bí ẹ plan yẹ kẹ́ ẹgbẹ́ kan síbí báyìí? Ẹgbẹ́ pamọ́ síbí báyìí kọ́ ni. Èmi ni. Ẹ wá gbọ́ kọ́ni tó ti síbí báyìí. Ẹ wá kọ́ mi ò ní rí àbí. Ẹ wá parọ́ fẹ́ mi pé a lè rí mọ́. Ẹ wọ̀ kọ́ abọ́sẹ̀ tàbí. Káì. Ta ni wọ́n bílánì? Àwọn ò ní wọ́n bílánì. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Bàbá, ẹni tá à ń wá tá a torí ẹ̀ wá bí. Òun gangan rèé. Ọ̀dà. Òun lélẹ̀. Ọkọ mi lélẹ̀. Ọkọ rẹ̀ dà. Ọkọ mi rèé. Àjàyí òun lélẹ̀. Tẹ̀sán pé a lè rí mọ́. Òun mo wá dé bíbá tí mo rí sí. Bọ́dà ṣe gbọ́ ayé mo máa mú kúrò bíbá yìí ni. Àjẹ́bẹ̀ láàrín gbàdúrà gbowó ìgbàdún lọ́wọ́ yìí ni. Ọlọ́pàá ló máa bá adá sọ̀rọ̀ yìí. Mo máa lọ́ọ̀kì yín ọ̀fun máa gbẹ́ yín ni. Ẹ má sìyàn mú. Bẹ́ẹ̀ sìyàn mú ìjọba ó mú yín. Tálẹ̀ ń wá kiri. Bàbá, ó dàbí pé nǹkan tí mo sọ òye yìí. Èmi ti pọ́n yín lé wípé kò sí àràtẹ́lì ìdá kí n tó mọ̀ ń wá bí. Nígbà tó ẹ̀dẹ̀ ti sọ yín bá lè rọmọ ẹ̀ rárá. Ẹ tá ń wá gangan rèé. Òǹkọ́. ń lọ mi mo jí kí lè ń stress ara yín fún kí lè ń wá mi káàkiri fún. Ṣé àbúrò tèmi kí n wá filẹ̀ ó ṣe ògbọ́n nǹkan tó sọ wípé mi àti ìwà bàbá àpawọ́pọ̀ abẹ́ lòun jìbìtì. ṣé rí nǹkan tí òye yín máa tẹ̀ láti gbé ilé rẹ̀. Jẹ́ kó yé mi. kí ló dé ń fi ibi ṣó lóore báyìí bàbá jáwé lẹ̀ ń wò yìí olóore mi ni wọ́n tẹ́ bá gbọ́ pé ọ̀gá tó ń fọ́ wọn ní jíjẹ tó ń fọ́ wọn ní mímu tó tún ń fowó sọ̀wọ́n lápò bàbá jáwé bàbá lálùbáríkà bàbá jáwé àti gẹ́gẹ́ dídí. ẹ máa gbọ́ tí ò bá yé yín dáadáa bàbá jẹ́ tẹ̀ ń wò yìí he is my godfather wọ́n kí ẹ̀ fún mi àwọn ọlọ́run fún mi jíjẹ tí máa ní mo fẹ́ mọtí wọ́n lè nìkan fún mi kátàn méjì ṣé àyìn ṣe yẹn fún mi lé. wọ́n ti fi ọtí rán ọkọ mi wọ́n ti fi ọtí di ọkọ mi mọ́lẹ̀ ẹ fi ọtí kidnap ọkọ mi ọtí náà fi kidnap ẹ sí mi. mo jí ṣé àwọn pẹ́ fẹ́ blackmail bàbá jáwé ni wọ́n ti fẹ́ blackmail bàbá jáwé of course ẹni tó ń ṣe dáadáa fún mi. àmọ́ àbá jàjàjàjà sọ́ọ̀lẹ́ dàwọ̀ ni sọ́ọ̀lẹ́ dàwọ̀ ni Ó dà bàbá. ó sì ń pé ọmọ lọ. Ó dà at this point ẹ má bínú. Kò sọ̀rọ̀ má bínú bẹ́ẹ̀ ẹ lè mú lọ́bì kankan. kò sí nǹkan kan tẹ́ lè ṣe instruction tí bàbá jáwé bá ti fún mi wọn ni má. ṣé ẹ mọ̀ wípé ẹni yìí wọ́n ní image ni tí wọ́n protect ládùúgbò yìí ṣé bẹ́ẹ̀ bá image wọn jẹ́ ni. táyé wọn lè bàjẹ́ ni. bàbá jáwé ṣe rí àwọn èèyàn méjì tẹ̀ ń wò yìí àná mi lélẹ̀ ìyàwó mi ni. wife legally married. pẹ̀lú sọ́n. legally ní sùúrù ṣé gbogbo ìdààmú yín lèmi rí o. ṣé ibólógì ní bágàjì ojú àtolójú ẹ̀ máa tó kó o. àmọ̀ràn tí mi ò bá kọ́ gbà yín ni pé ẹ máa wà ẹ fi mí lẹ̀ mo ti wà nú ayé. ọ̀tá. mo ti wà nú ayé. ẹ ṣàánú mi ló fi títò bí ọlọ́run ọba mo fi bẹ̀ ẹ tú ọkọ mi sí ẹ jẹ́ kó máa tẹ̀lé mi wọlé ẹ̀jọ̀ nítorí ọgbọ́n. Ẹjọ́ ẹ jẹ́ máa mọ̀ ẹjọ́ ó ti yé mi ẹjọ́. ọkọ mi
Àjàyí Ògìdì owó ọmọ oníkànga àjìkù ṣàánú mi mo fi Ọlọ́run ọba pé jọ̀ọ́ tó bá ti ẹ̀rọ kéré ló tọ́ mọ́ ẹ̀ ṣàánú mi tí owó tó mọ ẹ̀pọ̀ àtẹ̀dé mi lọ sílé. Bàbá Jáwé kí n má tàn yín máa ní láti délé ṣe rí oríkì tíyàwó mi kì mí yẹn ó wọnú squad mi lọ ó wá dàbí kéèyàn mú screwdriver kéèyàn fi 20 náà kọ sílẹ̀ ṣé wọn bóyá máa rí. ọmọ òpó ṣé nítorí ewì ráńpẹ́ tọ́kì Àjàyí kọ̀mọ́ oríkì rẹ̀ wọ́n ránṣẹ́ pàjọ́ bí ewé yóò máa gbé bí pẹ̀lú rẹ̀ wọ́n máa sanwó rẹ̀ yóò máa kí ọ gbogbo gbà eré ọ̀dà ọ̀fẹ́ forí kìgbé lọ kò tí ń tọ́jà. mo understand yín mo ti rí Jamal ti pẹ́ máa ní láti rí one on one torí dream mi fún Jamal ní pé kó máa gbá bọ̀ so mo á fẹ́ rí kájọ sọ̀rọ̀ one on one ẹ ti get so tá a bá rí àtàjọ sọ̀rọ̀ one on one kí n wo bí tí training ẹ̀ dé kí n lè tún mọ àwọn training tí máa tún fún. kí n jákèrè gbé wa mi kí n gbá ń gbẹ́rẹ́ lẹ́sẹ̀. Baba Jáwé just give me 2 hours I'll be back. 2 hours kéré ká máa lọ lé ló dáa bàbá ìjọ 2 hours ló sọ mo rò pé ọ̀fẹ́ bá wọn délé. tó àṣà tọ́dá kọ̀ọ̀kan Ọlọ́run má jẹ́ kí ajé ó ti kọ́ wábi gbà gbogbo ìgbàlájẹ́ wọn bí fẹ́mi tó bá ti wà ń bí. I'll be back in next 2 hours. ṣé 2 hours wá tó mi. Àná mi I change mind mi. tí n bá ṣan ọ tó o bá tún bá ṣe argument. Ma change mind mi o. ó yá ma change mind mi o. Ma change mind mi o. àwọn wèrè fẹ́ gbérú mọ́lẹ̀ lọ kó tiẹ̀ yí padà lọ́nà tàbí kí wèrè gbá wọn nìkan kí wọ́n ṣubú dànù lè mú lọ bẹ́ẹ̀ mú lọ wọ́n wá ẹ fẹ́ ká jẹ́ ó sánlé mi ni ajé ò lè sánlé tèmi o tí mo fi ń sọ̀rọ̀ ajé business bastard. àwọn kan wá ṣẹlẹ̀ tí ò ní yé nìkan mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀mù mẹ́wàá ń ṣẹlẹ̀ lókè pẹ́ yìí o àṣírí láyé tá ń gbé àṣírí láyé lẹ́dà ń gbé o àṣírí ń ṣẹlẹ̀ lókè pẹ́ o Ọlọ́run lóye àṣírí ń ṣẹlẹ̀ lókè pẹ́ àṣẹ̀dá lóye mo eléyìí gàràgà jù kò ṣe bí lọ́mọ eléyìí lè. wọ́n tó lùkọ́ mọ̀ ráyọ̀ ọ̀tẹ̀ tí ì bá tẹ̀ mí lójúmọ́lẹ̀ àárọ̀ tẹ̀ o wọ́n ń bọ̀ tẹ̀ bọ́ o wọ́n lọ jáde mílẹ̀ lóko wọn kó gidi wọn sẹ́kọ̀ọ́ sọ yẹ kó rí bẹ́ẹ̀. ẹ ṣe sùúrù. sọ yẹ kó rí bẹ́ẹ̀ ni. kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ fi kógi tí ń lóko tẹ́ ẹ kò ti fa iṣẹ́ àmọ́. ẹ máa ṣe o lóòótọ́ èmi fúnra mi ni mo tiẹ̀ wá pè wọ́n èmi lọ ra gini mo dé wá gbọ́ pé wọ́n sọ pé wọ́n tiẹ̀ wá ní last week wọ́n ra pé igi wọn rèé lẹ̀lẹ̀ mo dé pé wọ́n lèmi náà wà lóko o mo fẹ́ kó gi o wọ́n wá ní kí n jọ kí n bọ́ wọn kó igi àwọn igi tá a dẹ̀ fẹ́ kó kódà irú ìṣe àbí mo parọ́ ó sì ṣẹ́kù lẹ̀lẹ̀ àti ìkó tó hàn parọ́ mi tí kò gi mi tó mi ìdẹ̀lẹ̀ báwọn tí kò gi wọn òun ló ṣe jẹ́ ká máa bọ. fáìsì àmàṣẹ ẹgbẹ́ báyìí ẹ má bínú wọn á bá ẹ kó gi níjọ́ mi. sọ̀rọ̀ náà sọ alága ṣé káwá yẹ pé gé alága ló wà lóko sẹ́ẹ̀fì gé alága lẹ̀ yàtọ̀ fún alága jẹ alága nínú ọjà yìí ọjọ́ orí wo sí òsùnmọ́ra wọn ni ó láàrin mi àtàlága náà jókòó wọn fún wọn pọ̀ tó sọ wàásù àdé máa jù mí díẹ̀ níwọ̀n bá tásẹ́rẹ́ ni. òpó múlẹ́rọ́ bàbá ṣé o sì. báwo. a ti níra wa nú tẹ́lẹ̀ ni èwo ni pé tó bá jẹ́ gé alága ni wọ́n á kó ẹja máa fi làákàyè sọ̀rọ̀ ẹ jẹ́ kó pọlọ wa máa wálé tá a bá fẹ́ sọ̀rọ̀ ẹ ṣé ẹ ti gbọ́ ẹ jẹ́ kó àyẹn pọ̀ ju ẹnu yín lọ. alága o ẹ má má bínú sá ṣe rí bàbá yìí kọ́lọ̀ ń ṣàánú wọn ni kọ́lọ̀ ń ṣàánú báyìí ni kò sáyè mọ́ nínú mọ́tò yẹn á tíra wípé ká tiẹ̀ bá wọn kó ẹrù tiwọn á dẹ̀ rí pé àárí kó kórè náà la fẹ́ ṣe yín mímọ kórè tún máa padà dìbì ni. ayé máa ń ṣèwọ obìnrin yìí o táyì bàbá ayé ń ṣèwọ ni ṣé tó wá pé fẹ́ lọ́pọlọ yín pé ẹni ọpọlọ àpọ́nlé gẹ́gẹ́ bí fáìsì oko
ọ̀nà ọjà yìí ṣé kọ́ ẹ̀kẹ́ kọ́kọ́ gìrì mi sàlẹ̀ gìrì kẹ́ tó kó ti. ẹ wo báyìí ẹ má tún sọ bẹ́ẹ̀ fún mi mọ́. mo sọ. báyìí ẹ má tún sọ bẹ́ẹ̀ fún mi ojú ẹni tí mò ń tì lélẹ̀ yìí o tí kì bá ṣe pé màá mú kọ́rọ̀ dáadáa báyìí lè fẹ́ wá mi sọ máa wá sí ibàyìí ṣé wàá òkè ṣe ẹ bá mi sọ báyìí o. ọ̀dà ọtí wáyé mi káàkùn kan mo fẹ́ ṣe fún mi. ọtí wáyé mi bí ṣe bẹ̀rẹ̀ rí tẹ́ bá kó gidọ́jà tẹ́ bàtà ọmọ aláyé ló ń ṣe ẹ ní ta ẹ ní ta mọ́lára ni lọ ẹ̀yin bàbá ewu ní tèpè. ara la wèrè tó wà lójú yín ó ní máa jọ la máa fi nà yín. mi ò lè jẹ́ ẹ̀ bó ṣe. èmi kò ní jẹ́ ẹ̀yin bàbá òṣì ẹ̀yin bàbá òṣì. alájà ó ti tó ó ti tó five chairman five chairman ẹ máa kọ́ bọ́ ṣe ń ṣaṣáájú. Àjàyí rè Àjàyí ògidì oníkọ̀ọ̀gá àjípọ́n òbómi òṣùrù wẹ́dà ẹni Àjàyí bá lò tí ò tọ́lẹ̀ òwò rèé o ta ni ó ṣe ẹni ṣe òun ni ó jẹ owó tí mo náà lórí ọmọ mi àjọ ni èmi ní kó òwò rèé o ta ni ó ṣe ẹni ṣe òun ni ó jẹ owó tí mo náà lórí ọmọ mi àjọ ni èmi ní oko òjé ìpẹtù ọmọ arọ́tí wẹ̀ bí òjò ọmọ yẹ́mu mi ṣáṣá ló ti ilé ọmọ olókìkí mọ̀ pọ̀ ọmọ búnibúni àfi èbú wọ́n tí wọ́n ti ara ọmọ ṣàkìtì wọ́n àwọn ìlàsẹ̀ ògbárò ó dùn mí nú ọlọ́run ó dùn ẹ̀rù gbogbo àwọn ọmọ tiẹ̀ náà ni ó dùn ẹ̀rù ó jẹ́ kí owó mi ó jẹ́ kó wùnà bí mi ò tiẹ̀ kà mo rùn lé ẹ lórí ó sì kà wà á ríṣẹ́ eré fi ṣe ẹ bá ń dúpẹ́ ẹ bá ń dúpẹ́. yóò dà fún àwọn tó ń bá mi dùn kásẹ̀ èkó dùn wọn àní máa rúkẹ báyìí àwa la jèrè ẹ àwọn tí yóò bá dùn náà ní jèrè ẹ èmi ọ̀nà ó sì yàn kí n máa fojú sí i. mo sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ jókòó kí ló bá jẹ. olówó wa ní iṣẹ́ ní àgbàlagbà kò ní iṣẹ́ lágbà òṣì agbára Ọlọ́run ò ní yọ lórí burúkú èèyàn. Alájà ẹ máa lọ ṣá máa lọ ẹ máa lọ ẹ ṣé gan àjọjú ẹ mi ò fẹ́ já o. kò sí já ọba bí ire tó bá bí wọ́n náà rè tó bá wọnú mi máa wọ ọmọ ojú tẹ́ ẹ̀ rà ẹ̀ kámi gbàdánù ẹ̀ kàpọ̀ sí mi tẹ́ ẹ̀ rà. gbogbo ọmọ wa náà ni ó ṣoríire o. kí ló ṣẹlẹ̀ ṣé gbogbo àwọn crisis tẹ wọ́n fà ní ìṣọ̀kan. báwo la ṣe fẹ́ ṣe bá a ṣe ń fèsì ẹ̀ nìyẹn àtẹ̀kádẹ̀ bá wọn yanjú ẹ̀. but man tó kọlà yìí àwọn ṣùgbọ́n àwọn ní báyìí fún wọn tẹ nítorí fáwọn bùrọ́dẹ̀ ti gbà pé wọ́n fẹ́ wọ́n fẹ́ pa wọ́n. òun ló tiẹ̀ mú nǹkan tó ṣe bó ṣe kọlà bíi tí wèrè yẹn gbogbo ìwà inú ẹ̀ gan gbà mí ò tiẹ̀ wúlò rárá ṣùgbọ́n kó ló ayé fẹ́ ṣe a máa mánéjì ara wa náà ni a mánéjì ara wa ni. ó tẹ̀ ní kankan tí mo bá yín mú bọ̀ kàn. ojú ká dára lọ láyé. Àjàyí ògidì sàn oníkànga àṣepọn òbomi òṣùrù wẹ́dà. láti mi ṣe kò sí ṣàtẹ̀bí kìmìkìmì ṣe gbogbo ẹ̀fẹ́ gbà nǹkan. ní báyìí ló pọ̀ tí ò lóyún ọmọ ló tọ́ lára olúwa rẹ̀. inú mi dùn kó o ti parí ìwé rẹ̀ kó o ti parí gbogbo sáfíìsì tó lọ ṣe. bẹ́ẹ̀ni sàn. kí ni ìṣòro rẹ̀ o níṣẹ́ tó ń wá káàkiri iṣẹ́ ti wà á lẹ̀ fún ẹ. ẹni irú iṣẹ́ òfin fẹ́ wá sílẹ̀ fún mi. iṣẹ́ ti wà á lẹ̀ fún ẹ tó bá ti di Monday ìní Friday tó bá ti di Monday resume sí sọmi ní ọ́fíìsì tó máa lò gan wọ́n ti tún gbogbo ẹ̀ sílẹ̀ fún gbogbo máa bọ̀ tó bá dẹ̀ ti di títí wẹ̀ẹ́sì wàá já gidi dúró ẹlẹ̀ fún màá dẹ́ lókòwò tiẹ̀ pé tán. aláwọ̀kọ́ mo kọ́ dúpẹ́ lọ́wọ́ yín torí ta bá ń sọ̀rọ̀ nípa òbí nínú ayé yìí ẹ jẹ́ gbòógì tó yẹ pé fún mi ní sound education so pẹ̀lú gbogbo effort yín tẹ́ fúnra mi lọ school yìí pẹ̀lú certificate mi èdè iṣẹ́ pákó ni màá tí wàá máa lò dáàdi mo máa fẹ́ kẹ́yìn náà wò báwo lẹ fẹ́ kórí báwo lẹ fẹ́ fi o. èmi kì í ṣe gbogbo ìwádìí mi tẹ́lẹ̀ kó tó di pé ó ṣe tán mo dẹ̀ ti parí iṣẹ́ tèmi pé ó wà nínú ẹni tó máa wá gbé ògo iṣẹ́ pákó wa tó máa gbé yọ pẹ̀lú tí mo máa ṣiṣẹ́ mo dẹ̀ ti ṣèwádìí gbogbo iṣẹ́ ìjọba yìí tẹ̀ ń pẹ́ kó tó fẹ́ máa fi ń sálárì náà wọn máa fi ń 72,000 naira owó tí ó pọ̀ jù nínú iṣẹ́ ìjọba ó dà láì mọ̀ owó tó máa rí lórí pákó 100,000 naira ni màá fún ẹ lóṣooṣù lápò ara mi ìyẹn kínní màá wá gbalé fún ẹ màá sanwó ọdún 5 lẹ́yìn ọdún 5 ló ṣe máa sanwó ilé kí ló tún kù tó fẹ́. ó dàbí pé bóyá ẹ get picture mi ọ̀rọ̀ pápọ̀ ọ̀rọ̀ pápọ̀ ẹ̀ kò sínú dream mi rárá ẹ̀yin fún ara ẹ̀ mọ̀ pé banking and finance ni mo read now ẹ kò déédéé. ó ti tán 100,000 ó ṣe wọ́ ló nìyẹn ó dẹ̀ níye tó máa rí lórí pákó ti ẹ̀gbọ́n tó bá wá ń tà 5 years lówó ilé tí mo máa san fún ẹ
tí wàá ṣe kí ni after 5 years ṣe máa sanwó ilé. ó dàbí mà pé kéèyàn kò fẹ́ gba plan èèyàn jẹ because ẹ mọ̀ pé mi fún ara mi náà mo ṣàmà ní plan fúnra mi lóòótọ́ ẹ̀yin lẹ bí mi but plan tọ́lọ́ tèmi dáàdì mi ẹ má kí n pa ọ́ tán yẹn kó lọ síbi ọ̀rọ̀ nípa kó ọ̀rọ̀ nípa kó mi ní parọ́. gbogbo plan tó ń wá nílé ayé ṣe bí mo ṣe máa di olówó ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. bí mo ṣe fẹ́ ni mo ṣe sọ fún ẹ mo dẹ̀ mọ̀ pé kò sí plan kankan nínú iṣẹ́ ìjọba tó fẹ́ ṣe tó lè rí tó máa rí nídìí iṣẹ́ rẹ pákó. dáàdì èyí kan wò bẹ́ẹ̀ ni. àfi tó bá lọ jalè àfi tó bá kówó jẹ bó bá dẹ̀ kówó jẹ kí EFCC àti ICPC wọ́n máa mú ẹ lọ́jọ́ ọ̀la ṣùgbọ́n fresh money tí ò sẹ́ni tí ó dẹ̀ láàmú òun lè tá à ń sọ yìí àṣẹ́gun bí mo ṣe fẹ́ ni mo sọ yẹn kó dẹ̀ bá ń gbà bẹ́ẹ̀ ọmọ ò ní kọ̀rọ̀ sí wọn náà lẹ́nu. ẹ bá fọmọ sílẹ̀ o. ó ṣe ti ń lò mí o. bíi kíni o. àní tóra wa bá gbé ká má tó ọ̀rọ̀ bára wa sọ. bẹ́ẹ̀ni láǹṣẹ ọ̀rẹ́ fún. àwọn ọmọ yìí náà lọ láwa kí ló wá dé tó jẹ́ pé gbogbo ohun tó jìṣẹ́ jìyà fún gbogbo ohun tó náwó lé lórí ní tí mo bọ́ lọ́hùn-ún nù jù ní nàápà kí ló dé tí nàápà ń wọ̀ náà. bíbó. ó ní bíbó ọmọ tó kán lọ léèrè tó kàwé ó sì ní tọmọ nǹka ó ní iṣẹ́ tó yẹ kó fi sí ọ sá ní pòfẹ́sàn ọ̀wá jẹ́ ó kọjú mọ́ pòfẹ́sàn rẹ̀ ó ní kọ́mọ wa tapako dákun èṣù wo ní ń gbà ọ́ nímọ̀ràn náà torí mo wá bọ̀ ọjà yìí o. ọ̀rẹ́ mi mi ò mọ̀ pé tó ń sọnù n tó kọjú sí wọ ẹ̀yìn ló kọ sí mi bí ìlú gangan èyí tó kẹ́yìn sí mi ìwájú ló kọ sí wọ èmi tí mo ní kọ́mọ mi ó máa bọ̀ ní sọ pákó kó wá ta pákó mo mọ ohun tí mo rí. ó rí nǹkan kan. wàláì mo rí. àlọ́ ò rí nǹkan wo bí sórí tí wọ́n ganu sí ọkàn ganu kalẹ̀ àwọn ganu ètò ọ̀ganu sí ìnìwọ́ rò pé bẹ́ẹ̀ ni sórí ibi tọ́mọ náà tó fẹ́ lọ ọ̀nà ní ẹ̀yìn tírí tó ṣiṣẹ́ mọ́ṣúárì tó náà tó wá lọ kọ̀wé pé kọ́mọ náà tó máa bọ̀ ńbẹ̀ bàbá ń gbòkú ọmọ ń gbòkú ṣẹ́ṣẹ́ gidi ni. ó ní tí bàbá ẹ̀ rí kó tó sọ bẹ́ẹ̀ èmi ni mo mà ṣírí tó ń bẹ nídìí pákó tó bá ń gbọ́ àtàpákó sọ̀pá tàjèrè àtàjèrè ni àṣírí tó wà ń bẹ pọ̀ tí n bá gbé ọmọ yìí wọlé òun náà ó tètè mọ àṣírí tó wà ń bẹ ó lání ju oògùn owó lọ. àṣírí wo ni bẹ́ẹ̀ ń sọ pákó ju pé kí à ń fa kí à ń là kí à ń gbé 2x2 3x4 7x8 kí sọ́ńdọ̀tì kọ́ wá bóyàn látòkè délẹ̀ kí ni àṣírí lọ́mọ tó kàwé kí a máa wá yọ ọ́ láàrin pákó yàwúndà níbẹ̀ láàrin pákó mẹ́ lọ́mọ tó lọ́ọ́ dùkú dáwà náà ná sábà èèyàn ní ṣe politics. ọ̀rẹ́ wa kò rí bẹ́ẹ̀ àṣírí tó wà níbẹ̀ jù bẹ́ẹ̀ lọ ṣé bálága lèmi jẹ́ níbẹ̀ nísìn mo sì mọ nǹkan tó ń bẹ ń bẹ ṣé wo mọ̀ pé ṣé téèyàn bá ń ṣe tó bá fi lọ́mọ ẹ̀ lọ́wọ́ tọmọ yẹn tún ti wá kàwé ọ̀làjúwe tọmọ yẹn bá tún wá gbé bọbẹ̀ ó máa jẹ́ kíkiní ẹ̀ tún ní progress wájú ni ó mọ̀ pé olórí kọ́kọ́ ni ẹ lọ́ọ́ ṣiṣẹ́ bàbá yín oníṣẹ́ ń ṣiṣẹ́ bàbá ẹ lóòótọ́ ẹ ṣiṣẹ́ bàbá yín bí èèyàn bá ṣiṣẹ́ kan tíṣẹ́ yẹn gbé kọ́mọ ẹ̀ náà jogún ẹ̀ lára ẹ̀ ló dà. ọmọ tó ti wá kàwé kún tiẹ̀ ń kọ́. ìwé tó wá kà yẹn ló máa fi gbé ìtò wà bẹ́ẹ̀ ló máa fi gbé lárugẹ sókè kò yé ọ ní no understand. ṣé tọ̀tọ̀ mi sórí àbùkù tí n bá ti ń kànyàn méjì mẹ́ta ń ti ń dà ń kó. bẹ́ẹ̀ni. àgọ́ àbùkù. bẹ́ẹ̀ni. ìnádì ni wọ́n mọ̀ áàdì everybody lọ. ṣé wọ́n là ní àbùkù wáyé nísì. kò sábùkù bẹ́ẹ̀. torí àbùkù bá fi kọ́ ọmọ nísì ọmọ kan rú èmi náà. kò lè kàn yín kò dẹ̀ lè kèmí náà torí oríire mọ̀ wá fọ́mọ. iṣẹ́ pákó yìí tẹ̀ ń ṣe iṣẹ́ tó dáa. 100%. mo láwọn ọ̀rẹ́ mẹ́rin kan ìkan ni wọ́n bá takú pé ń fẹ́ lọ lóyìnbó bàbá kan bá yarí pé iṣẹ́ tèmi ń ṣe lọ́mọ mi gbọ́dọ̀ ṣe ọ̀rẹ́ wa wọ́n lò 17 years nílùú òyìnbó nígbà tí wọ́n padà dé ọmọ ọ̀rẹ́ wa tó ṣiṣẹ́ bàbá ẹ̀ òun ló tún bọ́ wọn tó gbalé fún wọn. iṣẹ́ bàbá èèyàn iṣẹ́ tí èèyàn bá jogún bá tí bàbá èèyàn bá fojú ọ̀nà síbẹ̀ tí èèyàn náà fojú ọ̀nà sí tó tún wá kàwé mọ́ ká tún fi gbé tan bàbá yẹn lárugẹ wàláì ọ̀la ni ó kọjú ògùn owó. ìkà wa ni ọ. gbogbo. tí ì bá ṣe kà èmi ń ròdò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mọ̀ ráre ẹ̀ń tó bá rí fún mi náà ni tó bá rí fún mi èmi náà rí nǹkan kan sí kan
ṣé wò ó ṣe pé mi ò máa tapakọ̀ ìwé tèmi ló kó o pakọ̀ àbẹ́mi tapakọ̀ tì. lọ ṣiṣẹ́ bàbá yín oníṣẹ́ ń ṣiṣẹ́ bàbá ẹ lóòótọ́ ẹ ṣiṣẹ́ bàbá yín ẹ̀yin ò ṣe ṣiṣẹ́ bàbá tí yín. with age and brain kí n tún máa lọ yẹpẹ àbọ̀ mọ̀ pé bíríkìlà bàbá. bó ṣe rí nìyí ṣé wo mọ̀ pé nígbà kan Àyìnlá Ọmọwúrà tó lówó ń yọ̀ wọ́n ń fa wàhálà Àyìnlá Ọmọwúrà olówó yọ̀ wá ń sọ fún un pé iṣẹ́ tí ó bá jẹ́ iṣẹ́ bàbá kálukú ni kò ṣe iṣẹ́ àgbẹ̀dẹ bàmbàm ni wọ́n ṣe ń lé àwọn Àyìnlá Ọmọwúrà olówó wa ní ẹ̀ ṣe fi ṣe orí ńlẹ̀ ẹ lọ ṣiṣẹ́ àgbẹ̀dẹ bàmbàm tán ṣe ń lé yín ilé olówó yọ̀ kẹrẹ àwọn bàbá tiẹ̀ ń lùlù iṣẹ́ ìlù kẹrẹ ó papọ̀ mọ́ ṣe orin nígbà tí bàbá ẹ̀ fàṣírí hàn àṣírí bẹ nídìí igi pákó jẹ́ ẹ̀ fi hàn àjà yìí tẹ̀lé mi gbádùn tí mo gbà èmi náà yá wèrè tí màá ná ó dá jẹ́ tó sọ fún ẹ gbogbo òwe tọ́mọ mi kà owó pákó ni àwọn association of pákó dealer association tájọ́ ń ṣe nígbà tí mo ti wà ní chairman àwọn ni wọ́n ràn ká ní mo bí jẹyọ kan ṣó yẹn lọ ni àwọn náà ni wọ́n ràn. àtàpátákó 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 àtàlọ́wọ́ àtàlówó lọ́wọ́ àtàṣoríire ni àtàfilọ́mọ lọ́wọ́ a máa tà á máa jèrè o àníṣòwò àṣeṣọ́ọ̀tì o ànírógun náà ní sọ́mi ìléwá o yóò máa dùn fún wa ni kò ní kan o ní kúkúrú gẹ́gẹ́ bí gbogbo wa náà ṣe mọ̀ pé àyè treasurer ó sílẹ̀ ní àìtèbù ẹ̀ dẹ̀ mọ̀ ó mọ̀ pé mi ò fẹ́ràn owó débẹ̀ náà ìwọ̀n àtòrí pé mo wá jálága kiri ẹ má jẹ́ àyàn treasurer o ẹ jájẹ́ kówó máa wà lọ́wọ́ mi ọlọ́run má jẹ́ rọ́ n tó bá jẹ́ ti tèmi kó wọnú mi ìtí ìbá ṣe tèmi kó rárá wà ńlẹ̀ mo wá wò ó pé tá a bá fọmọ tó kàwé tó ní làákàyè tó lọ́pọlọ dáadáa tó tún bára lẹ̀ tó súnmọ́ àwọn àgbàlagbà tá a bá fi ṣe treasurer wa ìbẹ̀rù á wà fún. àwọn pé bó kẹ̀ kò wó lọ́wọ́ náà kò ní lè di pé bóyá owó yẹn sọnù ni mo ṣe wá wò pé kí á yan ọmọ mi Àjàyí Ògídìolú oníkànga àjípọn òun náà kú ti dára mọ́ wa tójọ́ mẹ́ta kan káyàn gẹ́gẹ́ bí treasurer Àjàyí. àbí bó lẹ ṣe rí sí ìkòdì tí òkòdì. ẹ jọ àtàpákó àtàpákó àtàpákó. ǹgbà tí chairman wa wọ́n ní fada Hasan wọ́n ti sọra wọn di Òṣùpá àti Múrí Thunder àmọ́ èmi ní ọ̀rọ̀ tí èmi fẹ́ sọ lórí ẹ̀ torí mi tako hello. I'm talking to you. Sit down. Jókòó. Jókòó. àìbáwọn délé arọ làwọn ṣe mọ̀ pé wà là ń ṣẹlẹ̀ lágbẹ̀dẹ. ẹ̀gbọ́n mọ̀ngbọ́n ok. àwọn àgbà bọ̀ wọ́n ní ẹni tí a bá bá lábà òun là ń pè ní bàbá. bẹ́ẹ̀ni ẹni tí èèyàn bá bá lábà kódà àwọn náà máa fi ń jẹ baálẹ̀ àwọn ganan ìdílé wọn máa ń padà jọba torí pé àwọn náà kọ́ tulẹ̀ ẹbẹ̀ nǹkan tí Yorùbá ṣe lo owó yẹn nìyẹn. ṣé ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi lẹ́nu tó mẹ́ta ìgbò ẹ̀gbọ́n ṣe rí tẹ́ṣe rí mi tí mo múra lójoojúmọ́ yìí pákìtì ni mò ń lò nǹkan ń ṣe mí o. kí ló ṣẹlẹ̀. ẹ̀gbọ́n ẹ wo gbèsè ti fẹ́ lé mi kúrò ní ìsọ̀pákó yìí. kí ló dé kí ló fa gbèsè fún ẹ. ẹ̀gbọ́n kò yé mi náà màá kàn rí pé tí n bá ti ń tajà èyí tó yẹ kí èrè kó máa fi wo orí iṣẹ́ mi gbèsè ni mò ń jẹ mo ti yáwó lọ́tùn mo ti yáwó lọ́sì ṣe rí gbèsè tó wà lọ́rùn mi tẹ́ ṣe ń wò mí ó ju talájọṣọmọlú lọ. gbèsè how come báwo ló ṣe ṣẹlẹ̀. ẹ̀gbọ́n kò yé mi náà màá kàn rí pé màá rajà sí ṣọ́ọ̀bù ọjà kan dí tọ́jà bá dí owó á dí màá kówó síbì kan mi ò ní mọ bówó yẹn ṣe ń sọnù ó ti sú mi ẹ̀gbọ́n ó
ó ní mo ṣe wò pé kó tó di fí nǹkan yìí bọ́ mọ́ mi lọ́wọ́ kí n tètè wá báyìí because ẹ̀gbọ́n kò yé mi mọ́ rárá. So ní ìsìn báyìí nǹkan tó ń try láti sọ fún mi ni pé òun ṣòwò òrèrè jẹ ilé tó fi yẹ kó jèrè gbèsè ló tún bá bọ̀ bẹ̀. gbèsè ni mo ń jẹ. báwo ló ṣe ṣẹlẹ̀ ṣé ìwọ ń kó ọjà fáwọn kọ́sítọ́mù ẹ ní àwìn ni àbí òun ṣe give away pákó fáwọn èèyàn. ẹ̀gbọ́n tí ń bá kọjá fún kọ́sítọ́mà máa mọ̀ pọ́dọ̀ kọ́sítọ́mà lówó mi wà mí ń fúnyàn lọ́jà mi ń ṣe give away mélòó lára mi tí mo ṣe give away ṣówó olówó tí mo lọ yá tí mo fẹ́ dá padà ṣóhun ni màá fi ṣe give away. ok kí ló fẹ́ kémi ṣe fún ẹ báyìí. gbogbo èwo oṣù lámúlé ni ìparí oṣù yìí làwọn olówó fẹ́ gbọ́wọ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń wò mí $1 kò sí lọ́wọ́ mi òun ni mo ṣe ní kí wọ́n bá yín ọ̀nà téyìn ń gbà tí gbogbo ẹ̀ fún gúrégé bóyá ilé fọ̀nà ọ̀hún ní ẹ̀gbọ́n ó ti sú mi. ọ̀nà tí wọ́n bá ṣe ọ̀nà fún mọ́tò tí aeroplane máa gbọ̀nà ní mọ́tò ni mọ́tò náà kò lè gbọ̀nà ẹlẹ́rọ̀plane ni ọ̀nà tèmi ń gbà ni pé èmi mo mójútó iṣẹ́ mi gangan torí pé òun ló jẹ mí lógún òun lọ̀nà tèmi ń gbà so jẹ́ nsọ kankan fún ẹ so lẹ́yìn tó bá ti jẹ́ pé bóyá ẹ kàn jẹ owó kan àbí ẹ lọ yáwó ń bì kan tẹ́ ẹ̀ kọ́ bí wọ́n ṣe ń ṣòwò lẹ́yìn ìgbà tẹ́yìn náà ti rówó yẹn tí wọ́n fún yín ṣọ́ọ̀bù ẹ̀yin náà tún wá lọ gba ọmọ nǹkan tó yẹ ká ẹ mójútó ní ok inú 100% nǹkan tó yẹ kó mójútó ní 90% kó fi 10% ilẹ̀ fọmọ ìwọ fi 90% ilẹ̀ fọmọ 10% ni wọ́n fi mójútó ọ̀nà dà tí ò ní dojúrú bẹ́ẹ̀ bá ṣe yahoo tó ń ṣe yahoo tó gbowó tó wò pé ok o tán bá sọ pé téèyàn bá lówó kéèyàn establish business èèyàn máa apply wisdom mọ́ ni wisdom tán sọ ni pé ok o ti dáṣẹ́lẹ̀ ní ìsìn báyìí o ti lówó o ti establish ìwọ náà gbọ́dọ̀ mójútó iṣẹ́ yẹn ni tó o bá fẹ́ jẹ́ kó parun ìwọ rẹ̀ mi kémi kọ kí n kúrò mi fúnra mi ni máa bá customer sọ̀rọ̀ ok màá wọnú gbọ́ àwọn tó ń gbégi bọ̀ àbí mo ṣe gégi màá tún wá fi dá ọmọ kan sọmọ yẹn náà ṣé òun náà ní bùkátà ok ẹlòmíì máa gbọ́ pé wọ́n ta rice wọ́n ta cement níbì kan ọ̀wá lọ yáwó so ní experience bó ṣe ń tà ó ní my chairman kí àdúrà ló rẹ̀ fún ẹ máa bá mi ṣe fún my chairman ẹ jọ̀wọ́ ẹ bá mi ẹ pẹ̀lẹ́ sà ẹ rọra kẹdẹ máa bá mi ṣe fún ẹ pẹ̀lẹ́ sà àtàpákó àtàjèrè àtàpátákó àtàjèrè sà àtàjèrè àtàlówó lọ́wọ́ bẹ́ẹ̀ ni sà àtàfilọ́mọ lọ́wọ́. àmì máa máa rí wọ má tí a bọ ẹ pẹ̀lẹ́ sí o sí pé mo máa rí yín kí ni kí mi sọ yín lálejò báyìí. ó já fàlejò lẹ a ṣe máa ṣàlejò nígbẹ̀yìn tàbá parí ọ̀rọ̀ ẹ̀yìn àkópalẹ̀ mọ́ election alága tí a fẹ́ ṣe ìjọba tèmi ti fẹ́ pé báyìí. bẹ́ẹ̀ ni a ti ẹ̀dúpẹ́ lọ́wọ́ lọ ìyẹn òun ṣe nǹkan tá a tún gbọ́dọ̀ máa dààmú ara wa lé lórí nígbà tí gbogbo wa náà ti mọ̀ pé fáìsì yín àwọn náà ni alága so ká ẹ̀kàn mọ̀ bẹ́ẹ̀ sì bá wa bá wọn sọ̀rọ̀ pé ìlànà tẹ̀yìn filẹ̀ kí wọ́n máa yà kó lọ́nà bẹ̀ kí gbogbo ẹ̀dẹ̀ máa lọ bó ṣe yẹ kó lọ. ṣùgbọ́n ìjọba Buhari ọ̀tọ̀ ni ìgbàjọba Tinubu dé ọ̀tọ̀ ni. oníkálukú á ní kábínẹ̀tì tiẹ̀. ayé social media láti ẹ̀tún wá wáyé gbogbo nǹkan tí èèyàn bá dẹ̀ fẹ́ ṣe nù lù ìsìn tó bá ti ń fi tọ̀dọ̀ sẹ́yìn kí ni ẹ máa ń dà. èèyàn ò lè fi tọ̀dọ̀ sẹ́yìn ìlú tá a tiẹ̀ wá mo láìkẹ́ ìlú nǹkan bí ìbejì ẹ máa rí pé 1,000 méjìlá náà àwọn 1,000 méjì tí ò jọra wọn 500 méjì kò jọra wọn 200 méjì kò jọra wọn so àṣà ló bẹ̀. ní kúkúrú ìwọ ni alága kan nínú Sọpákó wa. má jẹ́ àmà ṣé torí pé ayé ti dáyé social media táwọn èèyàn ń ṣe bráǹkì tí wọ́n fi ń jẹ owó lẹ́yìn náà ṣe join àwọn níbo lẹ fi kámẹ́rà yín sí ṣé mi lè wá bráǹkì bí báyìí ẹ̀yin náà wá followers lórí TikTok. irọ́ mi ò bráǹkì mi ò fàràkì rárá. èmi ìwọ ni next chairman. irọ́ ṣé bí fáìsì yín ni ó máa lọ fún chairman according to nǹkan tó wà nílẹ̀. sórí àwọn iṣẹ́ ribiribi tí bàbá tiẹ̀ ti ṣe ní Sọpákó yìí ó tó ká wá nǹkan kan tá a ṣe fún un tó kú ọ̀run ó fi máa rántí wá sí dáadáa. orin ti change ìlú ti yí padà àwọn bàbá tiẹ̀ ṣe iṣẹ́ ribiribi ní Sọpákó yìí kí Sọpákó yìí kó tó dúró nítawọn bàbá tiẹ̀ ṣàwàlà mọ́ ká tó dé ńgbà mi wọ́n á ti wá rí ẹbọ wọ́n á ti rí gbogbo ẹ̀ pé kí bíbá ilé máa gbèrú wàhálà bàbá ẹ̀ ló jẹ́ kí bíbá ẹ̀ túbọ̀ gbèrú
tó wá yẹ kírun àwọn bàbá tiẹ̀ wá kú bẹ́ẹ̀ ká má wàá lè wò pé kí la lè ṣe fáwọn ọmọ ẹ̀ tó kú ọ̀run fi máa ṣàdúrà ránṣẹ́ sí wa ó sì mọ̀ pé gbogbo onú sọ pákó yìí gẹ́gẹ́ bí iṣẹ́ àmà tó ṣì wà ń bẹ̀ ń kú bẹ́ẹ̀ agbára àtàṣẹ ọwọ́ mi ló wà mo fẹ́ kó jáde iṣẹ́ àmà wo ló máa ti wọ́n fi ìyẹn jẹ ló oúnjẹ gbé jù lẹ́bẹ̀ẹ́. ẹ bẹ́ẹ̀ ṣe wà yìí sí nǹkan tẹ́ ẹ sọ fún mi yìí irú sọpọ́ọ̀tì tẹ́ fún mi yìí ẹ wá bí kí ìgbésí ayé mi dá ni o ayé tí yín náà sì ní bàjẹ́ ayé àwọn ọmọ yín ò ní bàjẹ́ ṣé mo pé ibi tẹ́ ronú lọ yẹ mi ò ronú lọ bẹ̀. èmi rò. àgbà yín adalẹ̀. àṣẹ wà. ó lójú àwọn àgbàlagbà tí wọ́n lè ronú bẹ́ẹ̀ ṣe ronú yìí o àbí tí wọ́n máa wò pé kí ayé ọmọ ọlọ́mọ wọ́n máa ń wá káyé ọmọ ọlọ́mọ bàjẹ́ kí tí wọ́n lè dání. síbẹ̀ yìí lẹ́yìn wá lọ ayé kọ́ máa yọ ọmọ èèyàn kan dà yìí. nígbà táwa náà bímọ tiwa. kí n jáde fún chairman. àsìkò youth láwa. bẹ́ẹ̀ ni àmọ́ chairman nǹkan kan ló wá ń ba èmi lẹ́rù. ṣé mọ̀ pé Vice ó lérò lẹ́yìn àwọn èèyàn ti mọ̀ pé òun ni next chairman báwo mo ti fẹ́ ṣe ibo ní kí n ti bẹ̀rẹ̀. èrò tó lóní lẹ́yìn yẹn èmi náà wò wọ́n lára ó dáa mo tún wá fẹ́ ṣe bẹ̀bẹ̀ fún ẹ tí ọgbọ̀n èèyàn bá dìbò tí Vice chairman mi bá ní ìbò 5 màá ní kán declare kó ti wọlé. láì INEC. níbi tó dá mi lójú dé 5 ni o ló nínú ọgbọ̀n màá lóun ló wọlé gbogbo ló ti fẹ́ rí gbogbo lé ọwọ́ mi báyìí ló wà òun mo kó dání. gbogbo lé lọ́wọ́ ẹ̀ ló wà adé orí ọ̀kìn ó sì dá yín lójú. ẹ wà lẹ́yìn. gbọ̀ngbọ̀ngbọ̀n bíi ká. ó dàbí pé mo ní òpè yín mo lè sẹ́ẹ̀dì 60 naira sorry 600,000 mo fẹ́ ní màá ṣe. owó lẹ̀ mọ̀ nǹkan tá a bá ń sọ̀rọ̀ owó ipò alága táwa wá yìí owó wà ń bẹ́ẹ̀. ó wà. yọ̀rọ̀ tí wọ́n sún síwájú ni ọkàn mi bàbí ìtòwó kọ́ bó tiẹ̀ dìbò. mo ti wọlé. bó tiẹ̀ dìbò. mo ti wọlé. láláì tiẹ̀ dìbò. mo ti wọlé. o ti gbà láti ṣe. ṣé wàá kọ̀rọ̀ sí yín lẹ́nu ni mo ti gbà. mo múra lẹ̀ first a máa tẹ̀lé pẹ́tẹ́ ìgbà kan máa kàn ṣẹlẹ̀ ní ké bí ẹni pé mi mọ nǹkan. má ṣe àmà èèyàn rí àná ni èèyàn kó sílé. èèyàn kó sílé. èmi chairman ó ti bẹ̀rẹ̀ nìyẹn ṣé mo pé tí n bá lọ wọlé fún chairman yìí opportunity ni o that is very good ẹ wo ru aṣọ tí chairman wọ̀ àwọn tailor tí wọ́n gbà sọ fún eléyìí tó yẹ kán fi ra designer fún wọn bọ́tì náà fowó rà bọ́tì tó wà lára aṣọ wọn ó tó 7 bọ́tì máa pọ̀ lára aṣọ tèmi náà. ohun tá ò kà sí ló padà dógún jẹ́ ń báyé ẹni bá gbà bí àgbàgbé gbà ohun èrò wọn ló ń gbáyé pẹ́ má pé tèmi níyàwó káyé má ṣe ta fà sógo mi ọlọ́run jọ̀wọ́ mo bẹ̀. ọlọ́jà Pákáleke ẹ̀yin tẹ́ mọ jà tà ẹ káàárọ̀ ọmọkùnrin tó wà rajà ń sìn èlò ló tajà fún iye tẹ́ ń tajà iye tẹ́ ń tajà ni wọ́n tajà fún ṣé o mọ̀ pé 1.3 ni mo sọ fún pé à ń tajà yẹn ṣé wọ́n lè fi ajé búra sí pé 1,250 kọ́ ni wọ́n ta fún yẹn torí ọmọkùnrin yẹn wọ́n bá mi bẹ́ẹ̀ pé irun tẹ́mi pé fún 1,250 ló ń rà lọ́wọ́ ẹ̀. 1.3 ni but mo yọ 15 naira fún ó ti rí bẹ́ẹ̀ má bínú mo fi ṣẹwọ́ láàárọ̀ yìí. ó fi ṣẹwọ́ báwo lórí ibùkú tó ṣẹlẹ̀ ni wọ́n fi ṣẹwọ́ wọ́n ń bọ ọjà jẹ́ mọ́sẹ́pọ̀ fi kàn ṣẹwọ́ ṣé ò sí èrè ni ṣé òní kan lónídìí ní ọjà yìí ni wọ́n dẹ̀ máa ń tajà ní wọ́n máa tajà ń tàkúta wèrè ẹ bọ́ lọ ṣẹwọ́ lórí ibùkú gan náà ṣé àwọn ọmọ wọn náà ni. bá a ṣe ń gbé kínní sùúrù ọ̀bí sọ lórí ibùkú ò ló sọ fún mi ìyẹn wá lọ sí ó wá sọ̀rọ̀ sẹ́ni pé ṣé mo rí kan tí èmi ò lè ta fóun nípa òun ni wọ́n wá tà fún yẹn ṣé kí ni àtọyọkú ẹ̀ ṣé ọmọ pé lè bọjà jẹ fún wa ni bó ṣọ̀rọ̀ tó ń sọ nínú ẹgbẹ́ gbogbogbò 1.3 láàmú pé gbogbo wa là ń ta kínní yìí 15 naira tó wá yọ ẹ̀ ṣọ̀rọ̀ pé lè bà nǹkan jẹ́ ni. ṣùgbọ́n gbà tí mi ì tí ṣẹ̀wọ́ nítorí ẹ̀ mo ṣe ní pé kì í fi ṣẹ̀wọ́ náà ṣé gbé wà ń bíbá ẹni tí mo fi tajà ni. gbórí búkọ̀ tó ń sọ lẹ́nu bẹ́ẹ̀ ṣe má bọjà jẹ́ náà nìyẹn ṣé gbé wà bí tó fi tajà ló fi tajà olórí búkú ló fi tajà òṣì ẹ kúkú kọ́ ta náà ni kò yọ lára yín àwọn aláyé bàjẹ́. ìwé ní sùúrù kí ló fàjà báyìí sí láwọn kùtùkùtù. ní sùúrù olórí búkú wo bí ò lè ṣe sùúrù ni wọ́n àti ta ni ṣọlọ kó bá níbí ni. ẹni sùúrù bí wọ́n sọ ní búkú ni. sẹ́nìkan tiẹ̀ máa sọ̀rọ̀ bóyá bọ́rọ̀. ẹ wọ ayé yẹn akúkú já glue lọmọkùnrin kan fẹ́ wá rà lọ́wọ́ mi láàárọ̀ gbogbo wa dẹ̀ mọ̀ nínú sọ yìí pé 1,300 là ń ta glue ọmọkùnrin dẹ̀ ní 1,250 lòun ni mo ní mi ò lè ta ní pé tó bá dé gbogbo bíbá igan iye tó máa pè fún nìyẹn bó ṣe wá sọ́dọ̀ Yọpẹ́ nìyẹn o anílẹ̀ ìfẹ́ lè fi kíní ẹ̀gún mi mo ló sọ pé òun tẹ̀mí ò ta fóun 1,250 lòun rà lọ́dọ̀ Yọpẹ́ mo wá sí wá bẹ́ẹ̀ mi ò tán bá mi sọ ibú kọ́ ọ̀rọ̀
ṣé lè ń ṣe èrè ni ó bá mi bí ni. ẹni sùn ẹ̀kọ́ náà ẹni sùn. òun ni mo sọ fún ọ. Ìyọ̀pẹ̀ ṣé bóyá rí nìyẹn. bó ṣe jẹ́ náà ló ti wí yẹn àmọ́ mo fi ṣẹ́wọ́ ni. Ìyọ̀pẹ̀ kí ló tẹ̀ ń bọjà jẹ ẹ ṣàmúlẹ̀ tá à ń ta kínní 1-3 kí ló dé yẹn ẹbù kú o. ó tún náà fi ṣẹ́wọ́. ẹjọ́ kì í jẹ́ tara ẹni kí ẹ̀ má mọ̀ dá o. òun fi ṣẹ́wọ́ lórí ó fi ṣẹ́wọ́ olówó náà. ẹni sùn. ọmọ tó lórí ibùkú sọ̀hún eléyìí wọn náà lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ ọmọ ibi ni máa fojú ẹ jẹ́ ẹni ọ̀gá dùn ọ́ ọ̀rọ̀ ṣe iṣẹ́ lọ́wọ́ ni. kí ló fa ariwo ẹni sùúrù ẹni wọn bẹ ẹ̀rọ lọgì kí ló dára yóò balẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló fa ariwo ẹ̀yà kú fún yín ni. ẹ má bínú. ṣé mo pẹ́ yẹn méjì ariwo yín mo wà long distance and far away mo ti wà yẹ́rìn on your shouting yes kí ló ṣẹlẹ̀ kí ló fa wèrè náà kí ló fa ariwo rọjà. ẹ wọ ayé yín ada ọjà tá ń tà ní 1-3 èèyàn kan wá síbi òun náà fẹ́ rà lọ́wọ́ mi mo jẹ́ ní pé tó bá wọ́ gbogbo nù ìsọwọ́ yìí 1-3 yẹn ló máa ta fún bọ́mọkùnrin yẹn ṣe wọ́n bá yọ̀ pé yẹn mo ṣe pé mo rí gbìn yẹn lọ́wọ́ ẹ̀ ó tún fi ń gún mi mú bá pé kan tẹ́mi ò tà fóun ní 1,250 pé tó wùrà lọ́wọ́ obìnrin tó wà ń bẹ́ẹ̀ ni ẹ̀ ni mo fi wọ́n bá pé ṣé dákó máa ba ọjà jẹ́ fún wa nínú sọ yìí. ayé olùwà land of awẹ ó sì wà land of now ìgbà tí ọ̀rọ̀ rí bẹ́yẹn jọ ṣé kò sí ọ́fíìsà àbí kò sí ẹgbẹ́ tó lè wá fẹjọ́ sùn tó jẹ́ pé wọ́n lọ fẹ́ kóyà fún rẹ now 2 of you now you are committed confidently of January to December yes kí ló dé báwo ṣé owó mọ̀ pé tẹ́ bá ti jà nù ọgbà yìí ẹ máa wà on sale of marketing. ẹ má bínú ṣóòṣì ẹ má bínú ẹ má bínú ẹ má tún ẹ tún ti ṣọ́ọ̀bù ṣẹ̀ṣẹ̀ pọ̀ ìṣirè ṣá èmi máa kó gbájú fún ẹni. ok o fẹ́ kẹ́kẹ́ gbọ́ lẹ pariwo o mọ̀ pé gbogbo ọjà ti gbọ́ àwọn ẹ̀rọ wá ṣèké fún mi ara àwọn tájọ jẹ́ officer of this of committee officer market yes àná wà tẹ́ mi. ẹ má bínú. ṣé ẹ máa wà fọ́lọ̀ ni àbí kíní kó wá gbé yín. kò sígbà kan tó ṣẹlẹ̀ ní pé bàtà wọn tó tẹ̀ wá ńlẹ̀ mú wọn pé mo jàre mú wọn kúrò ló máa kọ́ mi. ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká lọ. mo róye lékeleke náà mọ ẹ̀gà ìjà ń bọ̀ o. Àtàpákó 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 àtàjèrè àtàlówó àtàfilọ́mọ lọ́wọ́. bẹ́ẹ̀ ni àtàjèrè àtàlówó lọ́wọ́ iṣẹ́ tàǹtì yìí à á ṣe àfilé ọmọ lọ́wọ́ torí pé àwọn bàbá tiwa wọ́n wà lára àwọn tó tulẹ̀ ìsọpákó yìí nǹkan tí wọ́n fi lé àwa náà lọ́wọ́ òun làwa náà fi ń jẹyàn lẹ́nu wọ́n wá ní omi tuntun ti rú o ẹja tuntun ti wọbẹ̀ nǹkan tó jẹ́ kí n pè ẹ̀yin youth exco mo mọ̀ pé àwọn míì ṣì wà bẹ́ẹ̀ mo kàn wò pé ẹ̀yin kọ̀ọ̀kan tẹ́ sáré láyè bó ṣe ń jóyàn lọ́wọ́ kéèyàn sáré fi jó ẹ̀yin ó máa fún àwọn yòókù ní feedback mo fẹ́ jáde fún chairman alága mo wá ní di ìrànlọ́wọ́ ẹ̀yin youth ẹ mọ̀ pé nǹkan tí ó bá ṣe ọ̀gá mùsùn ẹ má bínú pé mo dọ́rọ̀ mọ́ yín lẹ́nu alága àtìbò ṣálága àbílẹ̀ ni àbí torí kò yé wa kò yé mi dáadáa. alága àbílẹ̀ kan alága ìsọpákó wa yìí náà ni. ọ̀gá mùsùn ṣùgbọ́n èmi rò pé oníbà ṣe ń tò láti ilẹ̀ tẹ́lẹ̀. àbí. torí a ti mọ̀ pé tí chairman bá bọ́lẹ̀ fáì chairman ló kàn báwo lẹ ṣe wá ṣe tọ́ka fi wá wọ̀ náà ká. òótọ́ ọ̀rọ̀ ni inú mi dùn pé gbogbo wa náà àti lò bí ọjọ́ mélòó bí ọdún mélòó àti mọ ètò vice chairman ló yẹ kí kó kàn gẹ́gẹ́ bí ètò. àmọ́ omi tuntun ti rú báyìí ẹja tuntun ti wọ bẹ́ẹ̀ ètò ti change. ó dáná ọ̀gá mọ́sù kí lẹ wá fẹ́. ọ̀rọ̀ ni wọ́n tún béèrè yẹn sẹ́rí alága tèmi náà fẹ́ jáde fún kò sí pé mo kàn ganu wá o àtìlẹ́yìn àwọn èèyàn kan ni bí mo ṣe wà yìí ayé ìgbà kan náà máa ń sọ pé tí alága kan bá kó ń bẹ̀ fáìsì ló máa bọ́ sí nísìn ó ti wá di ọ̀rọ̀ ìdìbò nínú ọjà
ta ló máa sọ̀pọ́tì lágbájá ta ló máa sọ̀pọ́tì lágbájá gbogbo òfin tẹ́ ń wò tẹ́lẹ̀ táwọn pé tí alága kan bá jáde fáìsì ẹ̀ ló máa jáde wọ́n ti káńsù ẹ̀. ilé wa fẹ́ káwa ṣe báyìí. sọ̀pọ́tì yín mo nídìí àti gbogbo yúùtù tó kù ẹ wá máa wò ó nǹkan tí mo ṣe yìí kì í ṣe pé mo dọ́wọ́ wò ó lọ́wọ́ àwọn àgbààgbà kan nínú ọjà. ẹ wo ọ̀gá mọ́sù ṣe ti ẹ̀rù ó yẹ kẹ́ ẹ mọ̀ pé èmi #1 fans yín ni mo jẹ́ ṣé ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ tí ì di chairman a ti ń gbé problem wa báyìí ẹ ti ń bá wa solve problem wa so tẹ́ bá ti wá tó di chairman ńkọ́ ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé gbogbo nǹkan tá a bá gbé wá lọ́wọ́ síwájú yín báyìí ẹ máa solve ẹ̀ bí mathematics ni. àwọn wà ní support yín tẹ́ ẹ bá dìbò ẹ ti wọlé. ìsọpọ́ọ̀tì yín ni mo need àwọn yòókù yín ìwọ̀nba àbápọ̀ jù báyìí lọ torí pé ìwọ̀nba àwa tí mo sì rí ẹ̀yin lẹ́wọ̀n a máa sọ fáwọn yòókù lẹ́ẹ̀ máa sọ fáwọn yòókù pé àwa yúùtù ẹ jẹ́ ká gbárùkù tira wa sẹ́rí gbogbo àwọn bàbá yìí wọ́n máa dàgbà ọwọ́ wa ló máa kù sí àwa tún máa modernize kìíní ju bí àwọn ṣe ń ṣe lọ. bẹ́ẹ̀ni sàmọ mi àtàpàkọ. àtàgbèrè. ẹ wò wọ́n wá dìbò ó ti wọlé. ó ti wọlé. ọ̀gá Moses tẹ bá ń lọ wájú báyìí èmi lẹ́ẹ̀ máa rí lẹ́yìn yìí tó bá jẹ́ tówó pósítà ni owó pé ká fún àwọn youth kan lè dìbò fún yín ẹ má wọrí nípa yẹn máa ṣẹ́tù gbogbo ẹ ti wọlé. kò tiẹ̀ ní ìdí ọ̀rọ̀ owó ọ̀gá Moses tí mòye yìí jẹ́. ìwọ la fẹ́ lóye yìí o ìwọ la fẹ́. alága ẹlẹ mo kọ́ pé lẹ́ẹ̀kẹ́ ẹ̀gbẹ́ kọ́ sí òsì kankan. ọ̀rọ̀ kan ni mo gbọ́ tó jẹ́ nǹkan tó mi ò gbàgbọ́ náà o àmọ́ tí n bá gbọ́rọ̀ kó sì wádìí ẹ̀. ọ̀rọ̀ tí mo gbọ́ mo hàn pé ẹ̀ tí ẹ̀jẹ̀ sí bẹ́ẹ̀ náà mo ti jẹ́rìí kí n tó kí mo débí nípa ọ̀rọ̀ alága tá a jọ ń sọ láti ẹjọ́ yìí sẹ́yìn pé oyè alága nínú sọ́mi ìlú wa yà ń tò ní nígbà tó kàn yín kò sí kó wà láwa ń bẹ̀ ẹ sì pèbí sí kọ̀rọ̀ pé èmi náà lẹ́nu mímú ọjà yìí o pé lẹ́yìn ìgbà tẹ́ bá lọ́dún tí ń pé èbí ní bọ̀ sórí àga ẹ ti wá fẹ́ dàrú wọ́n lè ti lọ pé ámọ́sù pé kó wà bọ́ pa alága. ẹni tó bá sọ bẹ́ẹ̀ fún ẹ tírélà tí ó ní nọ́mbà ló máa pa. àṣẹ ẹ sì mọ̀ pé tí yíyẹ ọ̀nà pọ́ọ̀sì lẹ fi wọlé o ọ̀nà pọ́ọ̀sì lẹ gbà wọnú ọjà rẹ lẹ gbà di alága ń bí àwọn náà sì rí lẹ́yìn yín. inú bá ṣe é ṣíwò má ṣí tèmi ẹ̀dá ẹgbẹ́ mi o. láàrin pẹ̀kun iná burú abájá inú bá ṣe é ṣíwò má ṣí tèmi ẹ̀dá ẹgbẹ́ mi o. bínú mi ṣe rí iṣẹ́ fọlọ́n dá mi lẹ́jọ́. àmín. ẹ dákun ipò alága ò sí nǹkan kan tá à ń ṣe ń bẹ̀. bámọ́sù bá jáde fóun náà fẹ́ ṣalága kò sí tó burú gbẹ́jọ lórí fídì ni tí ó jáde kó ṣẹ̀sì. kò lè jáde nígbà tí ọ̀nà pọ́ọ̀sì ní àjáde fúnra wa. ó wá rí i pé ìjọba ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀tọ̀ níjọba Babangida ọ̀tọ̀ níjọba Buhari ọ̀tọ̀ ní tíjọba Tinubu ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ayé ti di ayé social media ó bá lóun fẹ́ jáde jẹ́ kó jáde àá dìbò sí wo tí èèyàn 30 bá dìbò tó bá mú bò 5 màá ní kán dìklẹ́ àwọn ènìyàn fún kó ti wọlé kò lè rí ni. alága ó yá tó bá wọlé támùsùn bá wọlé kí ya mi pè mí kílẹ̀ tó ń ṣú. ìyá yín ó pè nǹkan lóbi yóò wà níjà tí ń tapẹ apẹ̀yẹ́ ó sì bẹ̀rẹ̀ máa fọ́ ni bó tó pé ìjẹ́ bá máa pè é lóòótọ́ alága torí pé bẹ́ẹ̀ tí ń ṣe ẹ̀ ń ta àpálẹ́ yín níwájú mi ẹ̀ ń ta àpálẹ́ yín níwájú mi. ó mọ ìyá rẹ̀ mi ì lè má. wọ ẹ̀yẹn. igi ló ti gi rè. èrò nìyẹn. èrò ní gi eléyìí. èrò lórílẹ̀ yẹn. ẹ wọ ẹjẹ ń gbé níbẹ̀ o ṣẹ́gun mi sábà bínú tẹ bá ń gbólukú gbọmọ láyé ọ̀tẹ̀ mọ́ láyé ọ̀tẹ̀ tó bá dé o ẹ bọ́ yẹn kàdà kan ní ìlú o sẹ́yìn pa ń tò ní ẹni pé tẹ́ ẹ bá jẹ alága àti tọ́tọ́ lóyún bá pé èmi lọ́kàn ṣé àsìkò tó ní wọ́n fẹ́ di kọ́lé máa lọ sórí fíìdì láì gbá bọ́ọ̀lù. àsìkò tí èèyàn máa mọ bí èèyàn ṣe tó lélẹ̀ dákun jọ kóbìnrin tàtọ̀rìn kọkùnrin tàtọ̀rìn ẹnìkan ò lómi lẹ́yìn ẹsẹ̀ tó ra wọn lọ àwa lálẹ́ èrò ariwo ni wọ́n ní ẹjọ́ lọ fíìdì wàá nà pa bó tiẹ̀ ṣé wọ́n fi yẹn tàyàn ni bó tiẹ̀ bó ti wọlé wọ́n fi ń tàyàn tí ò ní lẹ́nu ọ̀rọ̀ ni ẹ jẹ́ sọ fún yín nísìnyí ẹ̀rọ má bà wá lọ fíìdì sáà ń gbá bọ́ọ̀lù fíìdì ni ṣé fi sáà ń gbá bọ́ọ̀lù fíìdì ni. kò bá dé fíìdì wàá nà pa. ẹ fi lè lẹ̀ ẹ̀rọ ajẹ́ sọ fún yín o ọ̀tẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí láàrin mi àti yín ọ̀tẹ̀ ti bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ló fẹ́ bẹ̀rẹ̀ yìí àmọ́ tẹ́wọ́ ló tó bóyá fẹ́ sí báyìí adìwà mẹ́rin nìyẹn o.
ẹ má ṣe yọnu. ó ti wọlé ó wọlé sínú ilé wọn alájà àtàkpàkàkò àkàjẹrẹ. kò sẹ́ni gbọ́n tó kàdà ń ra o. àwọn lákè ò lọ fà tó bẹ́ẹ̀. àwọn ọba ó lọ fa wàhálà reason ẹ̀ dì àkóhùn bẹ́ẹ̀ ìwọ ti wà láyé tipẹ́tipẹ́ ní òbí tún dì ó lọ fà. ó lọ fà. àwọn ilé máa jìra àwọn ìjọ kíjọ ń sìn ìyá wọn máa lè bí. pọ̀pọ̀ tó ti ń jẹ́ ni yẹ́lò. ọwọ́ ti pa mí gan-an lọ́sẹ̀. bí ẹ̀dá ọmọ àṣẹ ni wọ́n ń tí ẹ jẹ́ kó lọ jẹ́. ọmọ àṣírí lè. títú ṣẹ́kọ̀ ọmọ bá kó bá ti rújú ọ kí ló rújú ń bẹ ṣé kí ló rújú ń bẹ ọba tí wọ́n kó mi dàrí láì kí change fún ẹ o. wà ó ti wọlé o. tó sì lọ bẹ́ẹ̀. ó ti lọ ó ti ní ká máa bọ̀ o. tó bá ti yé gbó ti yọ lẹ́nìyàn mọ́. ajé àwọn ti sẹ́ẹ̀tì pa gangan ni o. báyọ̀ ká sùn lè kò sákòókò o. ọ̀gbẹ́ni ìgbàlọ́ mọ́ ìwọ bẹ̀ jọ. ọbẹ̀ dá lọ jàre. ibi awíladé ọ̀rọ̀ bú ṣe o tá a bá dájọ́ ọjọ́ wa pé tá a bá dóṣù oṣù àkó elédùwà tó fọwọ́ sí dáa fi lọ́dún èlé ó ti gbà pé ṣíṣe kò ní ọ̀jẹ̀ ṣíṣe lórí ohun tá a wà yí ọlọ́jẹ̀ tí ọba náà kí wà lára lórí. ní báyìí láì dé ìrìnà pẹnu a ní afẹ́ ẹni tí ó délé tí ó máa ṣojú wa nínú ìsọ wa òní tá a dá ọlọ́run bá ní fi ọjọ́ náà sí ọjọ́ àlàáfíà ẹsẹ̀ gbogbo wa kù nítorí wa kù báyìí nìkan election bẹ̀rẹ̀ gbogbo ẹni tó bá fara mọ́ amósùn wọ́n máa dìde ṣe wọ́n tò sẹ́yìn rẹ̀ ẹni tó bá jẹ́ pé fáìsì lọ bá bá lọ kí wọ́n tò sẹ́yìn fáìsì ká dẹ̀ parí ẹ̀. ẹ fọ́ látẹ̀wọ́ ẹ fọ́ látẹ̀wọ́. Àtàpákó àtàpákó gbogbo wa la lówó ohun rere tá sì fowó ṣe láàfin ṣe o owó tá a bá pa bí àní fi wá ìsàn ìpàdé tèmi yàtọ̀ sí eléyìí tá a ti ń ṣe lọ́jọ́ gbogbo eléyìí jẹ́ ìbànújẹ́ tàbí ká pé ohun ìyanu tá a rò pọ̀ yóò ṣẹlẹ̀ láàrin ara wa nígbà tá a mú ọmọ yẹn méjì tí wọ́n délé tí wọ́n rolé fún alága tó padà rẹ́pẹ́sẹ̀ntì ìjókòó alága tó wá jẹ́ pé lọ́jọ́ tá a ní a fẹ́ ṣe ètò ìdìbò látọwọ́ àwọn tá a mú kalẹ̀ pé a fẹ́ kàn ọjà alága lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ pé kó step down fúnra wọn tí wọ́n ṣe àtúnwá ní ká ṣe ní gbangba làṣáta ó tún wá jẹ́ pé lọ́wọ́ wọn náà látó ti rí kan tó ń dàrú lólórí ọmọ bíi orí ẹ̀ wà mọ́ lọ́jọ́ òun eléyìí jẹ́ nǹkan àdójútì láàrin ara wa. ẹ wò bàbá ẹ jẹ́ àlè ṣé ẹ ti gbọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ kì í sọ̀rọ̀ páǹṣe wàásù fúnra wa rárá torí bẹ́ẹ̀mí díẹ̀ ṣe wà gẹ́gẹ́ bí alága èmi ò ṣetán àti jókòó sórí àga ìmọ̀. ẹ ṣàṣà lọ́gbẹ́ àwọn méjèèjì wọn wà competent gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀yin sọ a máa yan lómi. bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ gidi lẹ́sán ọ̀rọ̀ onílàáká èdè ẹ̀ní ibẹ̀ náà là ń lọ torí mo mọ̀ pé ìkan nínú àwọn méjèèjì nínú ìwádìí mi tí mo ṣe ló kó àwọn tóògì wà tó wá dàbò yẹn rú ìkan nínú wọn ni ṣùgbọ́n o èmi ò wá dá bàrà rárá bí mo fẹ́ pa àṣẹ ni gbogbo wa la mọ̀ pé ajá yìí treasurer wa ni ó dẹ̀ ń ṣe dáadáa nínú ẹgbẹ́ yìí àṣẹ ni mo pa mi ò dábàá
kí treasurer wa kó wá jókòó síbi gẹ́gẹ́ bí kí á ti ká chairman títí tá a máa fi selection. àṣẹ lọ bá kọ́ bá kan ìdábàá. ó tán. bàbá èmi ò fara mọ́ àní sí bàbá tán ká tún sí ọmọ. kóòtù láwa ni ṣẹlẹ̀ ẹjọ́ ni. sẹ́mọ̀nù sọ̀rọ̀ tún gbó sẹ́mọ̀nù wà lẹ́nu. ó yá kẹ́rìbọ̀dì dákẹ́ bí mo ṣe fẹ́ òun láti sọ yẹn atapátákó 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 kí kálukú máa lọ ọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ next meeting ẹ ṣe jàre next meeting òun ló máa ṣe. ṣe rí ọ̀rọ̀ tẹ́ sọ lánàá yẹn kó náà kú bóyá mo disgrace mi lójú àwọn mẹ́mbà ẹgbẹ́ onípákó òun lè kí n kept quiet ẹ jọ kí ni nǹkan tẹ́ ń work fún mi sà nǹkan tẹ́ ẹ̀ bá mi plan tẹ́ ẹ̀ bá mi sọ ẹ kò dédé announce mi pé ẹ ò ní kí n jẹ káńtìkà chairman àwọn ẹgbẹ́ onípákó kó má dàbí pé bóyá mo tàpá sófin yín àbí pé mo rú sí mi ò ní stress nínú káńtìkà tẹ́lẹ̀ kí wọ́n ṣe ẹni sùn ṣẹ́fẹ̀ forí mi fagbọ̀n ni èmi láàrin ibi tí àwọn àgbò méjì tí wọ́n ti ń jà èyí á jẹ tọ̀hún ò jẹ kán step down fáwọn step down fáwọn ẹ bá ronú máì ní pé èmi ló wá kù tí máa ṣe káńtì ẹjọ ẹ wẹ́lò mi ò ní stress. máa wo ọmọ tá à ń torí ẹ̀ gbá àwẹ̀ tó ń jọ̀sán ọmọ ẹni ìbájọ ni àbáyọ̀ ọmọ ẹni ìbájọ ni àbáyọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ gbogbo wàhálà tí mò ń ṣe kì í ṣètòrí ti ẹni dá mi lóhùn èmi tèmi ní kó wá jẹ kíátíkà yìí ṣé mi ò mọ bí mo ṣe ń tò ní from kíátíkà tó di chairman ní straight ọbẹ̀ wà ń sọ pákó wa ẹ̀yàn ọmọ yìí ọbẹ̀ wà ń bẹ́ẹ̀ à ń ṣẹgbẹ́ national union wàláì gbogbo ẹnu mo fi sọ ṣùgbọ́n wẹ́rẹ́wẹ́rẹ́ là ń jẹ tiwa à pariwo ni mo sì wà lágbára mo wà níbì kan kí n fà kí n fi ẹ́ síbẹ̀ ṣé èyí ò tí ì dáa. ọ̀rọ̀ yín ṣẹ̀ṣẹ̀ wá ń yé mi ní o pé yín fún alára yín ẹni plan 37. ọpọlọ rèé làákàyè jẹ ń sùn. plan yìí ò bá ti gbà láàrin mi pẹ̀lú opportunity àti travel ti gbà fún mi báyìí èmi kò wọ́n pé kẹ́ẹ̀kọ́ try nǹkan kí nǹkan ọ̀nà tẹ́ bá lè gbà tẹ́lẹ̀ bá mi fi ọ́zọ̀ owó ẹ yá mi kí n fi arrange tíkẹ́ẹ̀tì mi àti visa mi tí n bá dọ̀hún iṣẹ́ tí wọ́n bá mi rí láàrin 6 months mo máa ṣiṣẹ́ mo máa dówó yín padà ẹ jù nítorí tọ́lọ̀ nǹkan tí mo fẹ́ nìyẹn mi ò ní interest nínú Nàìjíríà. kí wọ́n wá lọ sọmọ ọ̀dọ̀ òyìnbó láì ṣe pé kò síṣẹ́ lẹ̀ fún bí láì ṣe pé kò sówó tó máa lò kó wá lọ sọmọ ọ̀dọ̀ òyìnbó ó lọ. àṣírí tó wà ń di pákópọ̀ ilẹ̀ mọ́ tó bá tó ti di chairman báyìí owó dé ni ọbẹ̀ wà nù iṣẹ́ wáyé ẹmọ yìí mádàmù káàkiri iṣẹ́ kí ló ń wá kiri wọ́n ló ṣe torí mi ò kọ̀rọ̀ sí àwọn bàbá mi lẹ́nu ò dẹ̀ ní kọ̀rọ̀ sí mi náà lẹ́nu torí wọn náà fẹ́ kọ́ mọ́ kọ̀rọ̀ sí ẹ lẹ́nu. lóga wa ni àtàpátákó àtàjèrè àtàṣoríire àtàfilọ́mọ lọ́wọ́ ó lè kọ̀rọ̀ sí mi lẹ́nu tí mo fẹ́ mọ sọ yẹn. àwọn alájèrè o àtàpátákó 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 àtàfilọ́mọ lọ́wọ́ ni fún wa àní rí wàhálà a máa tà á máa jèrè ni ogun náà ní iṣẹ́ yọ ní sọ́ọ́ mèlè wa lágbára Ọlọ́run tí ò wá sí àmàrẹ́yìn àwòrò ṣàṣàánú ọgbà o. aláṣẹ gbogbo ní akínyìn a fún ìpàdé àná olúwa bá lọ sí ìdílé dáadáa la máa bá dé tí ọba lẹ́dì wọn àyè ní ewu ní ọ̀sán. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àwọn èèyàn wa nínú sọ náà wá bá mi ní sọ ní ìsìn lórí ọ̀rọ̀ ètò ààbò security ní inú ọjà wọ́n ti sọ àwọn gbólóògbé méjà mẹ́ta ìgbà tí wọ́n tẹ̀lé tán ṣàlàyé fún mi pé gẹ́gẹ́ bí ẹ́dàsì ló sọ àwọn rí fìrìfìrì àwọn nǹkan tí ò táwọn lọ́rùn lórí ọ̀rọ̀ security mẹ́hẹ ẹnu tèmi ọmọ mi ò lè dáhùn rẹ̀ fún ẹ jẹ́ ká jọ dọ́dọ̀ chairman thank God alága ń bẹ ní ìsọ̀ kọjá mọ́ débi nìyẹn. àtàjèrè. ẹ ṣí sà lóòótọ́ nǹkan tó ń sọ bó ṣe rí náà nìyẹn but mo ń wò nǹkan pé
a lè ní security nínú ọjà wọ́n dẹ̀ bẹ̀ sí máa kó nǹkan wa kí nǹkan máa sọnù everything máa sọnù all the time ṣé ti get nǹkan bẹ́ẹ̀ so èmi wá wò pé a lè kàn lajúlẹ̀ kí ká máa wòran bẹ́ẹ̀ yẹn so mo believe pé bóyá pé tá a bá change àwọn security yẹn it will be better bóyá tá a bá change wọn nǹkan ní máa sọnù mọ́ so nǹkan tí àwa rò nìyẹn pé ká wá sọ fún tọ́lẹ̀ pé ká wá sí ọ̀dọ̀ chairman ká wá sọ. bẹ́ẹ̀ ni òtítọ́ ni because a lè máa sanwó ribiribi kọjá dẹ̀ máa sọnù ká dẹ̀ gbọ́ lẹ́rán ká máa wòran. bẹ́ẹ̀ ni. ẹ ti pa ẹ ti kún tán kẹ tó gbé wá because torí àbá ni mo lérò pé ẹ mú wá káṣẹ ìrònú tá a fẹ́ ṣe lé lórí ni ẹ dẹ̀ ti sọ ní tẹ́ ẹ fẹ́ ṣe náà ẹ ti sọ lé lórí. káṣẹ ìṣe security káṣẹ ẹ ti sọ ẹ ti kú kò sí wàhálà. alága ẹ má fi fi bẹ́ẹ̀ wú ẹni àná lára ń ta ọ̀ kò sí ẹni tó lè wà níbi tó náwó sí owó mọ́ fún náà yóò lè fẹ́ dàpọ̀rọ̀ ní mítìn lánàá ìgbọ́dọ̀ àti fáwọn ọ̀dọ́ ti fẹ́ rí èsì ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú time tá a fúnra wa lórí mítìn tá a bá ní kán tún rí èsì ẹ̀ lánàá yẹn mítìn máa dàrú nítorí àwọn ọ̀rọ̀ tó jẹ́ ti dandan tá a gbé wá mítìn lánàá pọ̀ tá a rí yanjú tán. ó dà kò burú a ṣàtúnṣe sí gbogbo ibi tá a bá fẹ́ gbégbà àjẹ́ kẹ́ ẹ mọ̀ ọlọ́wà fún wa ṣe àtàpátákó àtàpátákó àtàṣoríire àtàfilọ́mọlọ́wọ́ ẹ ṣé o àkú ẹ̀rẹ́ ẹ kú bá a ṣe ń tó o kò ní wọ́ o. ẹ bá fọmọ sílẹ̀ o wọ́n ṣe ìfẹ́ nù. Rálùkùn ṣe rí pàdé tá a ṣe lánàá ó tẹ́ mi lọ́rùn o gbogbo ara ni mo dẹ̀ fi sí. ọmọ yìí Àjàyí nígbà tó ń ṣe texture ẹgbẹ́ gbogbo wa la mọ̀ bó ṣe ń ṣe àrí bó ṣe ń ṣe kò sí màdàrú kankan ń bẹ̀ wọ́n wá ní kó jẹ́ kí á ti kà àwọn kan ń fi mú kùn ṣé wọn ò understand pé ẹni tó bá kàwé ọ̀làjú ló máa ń kó bá nǹkan ni ó tún máa ní ọ̀làjú tó máa mú báṣẹ́ wa yìí o mi ìwà wọn tó ń ṣàwọn èèyàn wa gbogbo àwọn màdàrú táwọn ẹlòmíín ṣe wọn ló mọ bó ṣe máa ṣe tí gbogbo ẹ̀ máa lọ déédéé. mo sọ fún wọn títí wọn ò gbọ́ àwa ò ní gbọ́ bẹ́ẹ̀ la ò sì ní gbà torí pé àwa ti di Àṣàkẹ́ tó ti gbélé tì. kí ló tẹ̀ fi ní gbọ́ tẹ̀ fi ní gbà. ìwé ìwé Yorùbá lábẹ́ ẹ̀ ó ní eré ò ní fọn kí ọmọ ẹ̀ fọn táwa sin bàbá nínú ọgbà yìí ká tó wá bẹ̀rẹ̀ sí ní padà sin ọmọ àìsí rọ́bìṣì. ẹ má máa ṣe gbẹ̀yàn tó ló ká àwọn òwe orí bùkún tẹ máa ń sọ káàkiri tẹ máa pa òwe òṣì òwe ránù kí ló kàn yín kan gbogbo yẹn. ẹ tiẹ̀ ní sùúrù ìgbà tó máa sọ̀rọ̀ ń sìn wọ́n ní èrè ò ní fọn kí ọmọ ẹ̀ tún fún un wọn láwọn sin bàbá àwọn ò ní san ọmọ ẹ jọ̀ọ́ kí ẹ chairman àbí vice chairman ọjọ́ kìíní àná tí wọ́n ní wọ́n ń pè níṣẹ́ ẹ̀ kó wá ṣe chairman sìn ẹ jọ̀ọ́ kí ló lè ṣe o ẹ tí ò mọ 2 times 2 débi tó fẹ́ mọ nǹkan kan awítọ́ ní nábẹ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ní ayé tí a wà ń sìn níbi tí a ti máa mọ̀ pé àwọn pípù yìí ẹ̀yìn náà wà ṣé wọ́n ka ẹ́ mọ́ ní ìsìn abc kọ́ ló wà á tà ń sìn ọ̀rọ̀ tí wọ́n wá yé mi ẹ̀yìn náà máa ń wò. ẹ kò lè yé yín torí pé mi ò lẹ́kẹ̀ẹ́ máa kẹ́yìn láyé mi tí máa ń kọjá lọ títì gan tí mọ́tò bá ń bọ̀ lọ́ọ̀kan ibi tí mọ́tò ti ń bọ̀ ní màá rẹ̀ torí ọ̀kẹ́ ó sọ fún mi ó ní ikú iwájú báyìí kọ́lọ́hún dáhùn dá ó rán ikú ẹ̀yìn kọ́lọ́hún kó yọ̀hún bẹ̀ ẹ̀rọ mi ò lè fèsì ẹ̀yìn iwájú ni mo máa ń fèsì ẹ jẹ́ ká sòótọ́ ká sòtítọ́ kó lè dà ẹ kí ló dé fẹ́ jalè ayé rú gbogbo wa láti mọ̀ pé tí alága bá ti kúrò igbákejì alága ló máa bọ́ síbẹ̀. ibi tá ti ń ṣe mistake nìyẹn. ẹni tẹ́ ẹ pè ní vice báwọn náà ṣe fẹ́ ṣe ẹgbẹ́ yìí sí ìwé ìwé náà ka etí ò mọ 20 tí ò mọ 10 tó yẹ pé ọpẹ́ nítorí pé máa ń kọ́ pákó náà ṣe mọ̀ ọ́ tà wọn ò lè ṣàdédé pé owó kó mọ mílíọ̀nù kí lè ń sọ ń pa ẹ̀ kí lè dẹ̀ ń ṣe báyìí ẹ máa kọjú síbi táyé bá kọjú sí. ayé mi ò ní kọjú síbẹ̀. òkè ò ní kọjú síbẹ̀. ẹ̀yin ni máa kọjú síbẹ̀ wọ́n wá ní kíní kan kó dàrú kọ́mọ kan kó máa ṣe adélé bo ibi jẹ́ ilé ọba. orí olórí ti kàn ní tó máa ti pẹ́ méjì bíi mẹ́ta o wọ́n máa sọ̀rọ̀ ọmọ lọ́mọ láì dá o ìwà bàjẹ́ ní ká fi jẹ́ sílẹ̀ ká má ṣe sọmọlé ṣọ̀kiri. abẹ́ ẹ̀ ta ló ka ẹ mọ́ bàbá alábídí òfò alábídí ìsọnù. Daddy ṣe rí ọ̀rọ̀ tó ń fẹ́ yín fún ọ̀rọ̀ yẹn ń dùn mí gan kò tiẹ̀ fẹ́ yé mi mọ́ báyìí ewu ni pé kí nǹkan máa sọ fún dáàdì mi pé nǹkan báyìí ni mo fẹ́ kí dáàdì máa sọ fún mi pé nǹkan báyìí làwọn fẹ́. ẹ kí ló tún fẹ́ ilé ìkílẹ̀ sọ débi ilé ìbáyìí tó ṣẹlẹ̀. a dà fún yín sà torí pé ọ̀rọ̀ tẹ́sán ló tẹ́sán àtọ́ ní kí n wá jẹ tí mo fi lọ yín gbà yẹn tẹ́ ni wọ́n ti padà bá yín wọ́n ti padà ṣàlàyé tí mo sọ̀pọ̀ báyìí ń sìn
àwọn méjì ń du ipò alága ìsọpákó ẹ̀dẹ̀ ní kẹ́nìkan step down anybody ò dé yẹn láti step down náà méjì the next thing tẹ́kọ̀ sọ ni pé ẹ fẹ́ yan kántíkà labade meeting dáàdì mi bá ní pé ẹni táwọn trust o tó lè jẹ kántíkà yẹn tẹ́gbọ́n àwọn lè bá sọ̀rọ̀ at any fucking time gbé kó fi ìjọba lẹ̀ tó máa fi ìjọba lẹ̀ òun lọ mọ àwọn làwọn èèyàn bá óye mọ́nà óye bí báwo mo dẹ̀ máa sọ pé mi ò ní tẹ̀sí nínú ẹ̀ dáàdì mi náà yẹn sísìn gbà dandan kí n jẹ́ ṣé dáàdì mi fẹ́ pa mí ni ẹ̀yin nìkan dẹ̀ ni mo mọ̀ pé ẹ lè bá mi bá wọn sọ̀rọ̀ tí wọ́n lè gbọ́. àwọn èèyàn hó yeyeyeye wọ́n hó yeye. wọ́n hó yeyeye sa. ọ̀tẹ̀ lórí ọ̀tẹ̀ àbí ńgbà táwọn tó fẹ́ jẹ oyè tí wọ́n ń dùn tí wọ́n ń fà á ìwọ tó wàá fẹ́ jẹ nǹkan kan ni wọ́n wá hó lé lórí ọ̀tẹ̀ ni Ọ̀yọ́ ń bọ̀ tẹ̀ bọ̀ bí wọ́n bá bi Ọ̀yọ́ léèrè ọ̀rọ̀ tọ́yọ́ ọba fèsì kì í ṣe pé Ọ̀yọ́ mèsì sínú Ọ̀yọ́ lọ́yọ́ fẹ́ sí i sórí n tó ṣe bàbá rẹ tó fi wá ní kó o tún wá lọ joyè ní kí ni gbénú ẹ̀ náà pákó mọ̀ sọ̀rọ̀ ta àwọn iṣẹ́ tó sọ̀rọ̀ pákó ẹlẹ́ran bẹ́ẹ̀ yóò ṣoògùn kò lè ṣe bẹ́ẹ̀ mọ̀ sọ láwọn ṣe oògùn gidi kí wàá ló dé ìwọ ọmọ tó kàwé tó yẹ kó máa tì ọ́ bó ṣe lọ ṣòṣèlú asára àwọn èèyàn tí wọ́n fi bẹ́ẹ̀ rò kówó ńláńlá kó tiẹ̀ tìwọ́ náà síbẹ̀ kó o kówó wálé kò ṣeyún pákó ní sàn lórí rẹ̀ kọ́ nítorí pọ́nà ọ̀bẹ nìkan ló mọ̀ èmi ò bá sọ̀rọ̀ èmi ò rí máa ń rúdù sí èmi ò bá sọ tí n bá ti bá sọ mọ̀ pé yóò padà gbọ́ tèmi alágẹmọ tí ń jayé jẹ́jẹ́ ń kú pa tí wọ́n bá lè fèsì ẹ̀ fọmọ lẹ̀ jẹ́ kọ́mọ náà lọ sí nǹkan míì ó ń sọ pé ó ní òun sáfẹ́ kó o fojú sí ìyá tóun jẹ́ ń bẹ̀ kó o lè gbádùn ẹ̀ mo sì gbọ́ àmọ́ bí tí ń ti ọ̀lọ́ yìí ẹnu kú ni ẹ máa má rúdù sí nǹkan méjìlá sí èmi ò rí bàbá ẹ̀ ń bá a sọ̀rọ̀ níbi tí bá ti gbọ́ ìsọ̀ pákó ń tẹ̀mí tẹ̀ fi ètì ìsọ̀ pákó bẹ́ẹ̀ bá lóògùn kò lè ṣe oògùn èlò ọ̀dà owó tó yẹ kó ló yẹ fi ṣe fàájì kéèyàn bọ́ lé kíní ẹ fún mi lẹ́jà o ẹ bá ń wá èèyàn tí kàn sí o kéèyàn máa lọ fi ṣoògùn kí n máa da owó jọ fún babaláwo kí n má gbádùn ẹ̀mí ara mi bẹ́ẹ̀ bá ti lóun fẹ́ ṣe kíní pákó báyìí oògùn ní ọmọ ṣe oògùn ẹlòmíràn máa ń wọ́n kíní lórí ipa fẹ́ ta pákó kí ló dé ẹbọ oríṣiríṣi tó bẹ́ẹ̀ sọ ọ́ dẹ́lẹ̀ bọ̀ ni èmi ọba àfà màá wọ́n sáà ní sùúrù ọ̀nà kejì wa ni pé tẹ́ǹbà ti bá a sọ tó bá ti lóhùn ọ̀gbọ́ máa try máa ṣe físà fún ẹ kó máa lọ Kútọ́nù ẹni tá a bá rí làmọ́ lójú bá ti ṣe físà Kútọ́nù fún ọ bọ́ bá ti lọ Kútọ́nù ṣe bí gbà tó rí ọ níbọ̀ sọ̀rọ̀ kọ́ bá ti lọ Kútọ́nù kọ́ wá pé ọkọ ní kọ́ wá jẹ sàmà. àwọn àìtẹ́ ní ṣe báyìí fún mi. báwo. pàtó wọn kọ́ gbọ́ ọ̀bẹ́sà inú mi kọ́kọ́ dùn lémi tí mo náà gbà bíṣọ̀ bí akin lọ London Canada America tí wọ́n bá mi plan lọ àwọn èdè ó dà pé ẹ̀yin fún ara ẹ̀ rí dream. irọ́ mi lọ sórí gbogbo èèyàn ogun téèyàn bá rí lé ọkọ ṣẹ́ wọn ò pé bẹ́ẹ̀ ń súnmọ́ tó bá sáwọ́ bẹ̀ nísìn ọ̀rẹ́ mi kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àpésìn òun ọmọ ègún ni ẹ̀ sì jọ olóyè tún ni lọ́hùn gbogbo kíní wọn ni ọmọ mú ọ káàkiri ó sì mọ wà ń bẹ àṣírí rẹ̀ ó bò mo ti lẹ́ni tó ń lọ bẹ̀ tó lóṣù méje lọ́dọ̀ àpèsìn ọ̀rẹ́ mi ní máa ń ṣe babaláwo oṣù méje ló lò mẹ́ nǹkan kan sí ó sì padà dé. máa bá a sọ̀rọ̀ lágbára Ọlọ́run Canada America London kò ní í ṣe ìwọ̀ rẹ̀ lágbára ọlá àwọn tẹ̀mí náà tara wọn jáde. tí mo rí i pé gbà pẹ̀lú mi láti bá dáàdì mi sọ. má bá a sọ̀rọ̀. ẹgbẹ́ mi ló sọ pé ìrìn tí mo. mi mú mọ́ músíkì ni n tí máa ń pààyàn gan ni mo ní àìkú làgbọ́ àgbà rẹ̀ mo ní low BP èèyàn onímọ̀ pé nǹkan kan ṣe o lọ́kàn kọsẹ̀ pààyòkù bí ẹ ṣe wá ní mo ní low BP mo ti stop ọtí nu mo ń yọ ọmọ ẹ ń gbọ́dọ̀ tán o. ẹ ń ṣe ra yín o mo tó máa ń sọ fún mi kí ẹ máa ṣe mọ wípé bóyá ẹ tẹ ìrìn gbé ní láti stop ẹ sá. mo máa stop ẹ yẹn máa stop àìfẹ́ tẹ nǹkan àìfẹ́ tẹ ó ní. ọ̀rọ̀ yẹn kàn ẹ lè jẹ́ ká pàdé lọ́dọ̀ ìyá àlàbẹ̀ ẹ̀. ìyàwó mi òkú tọ́jú mi ọ̀rọ̀ tí mò ń bá ẹ sọ fún àǹfààní ara yín ni tírú ọmọ mi yẹn tóun náà bá dalága ìsọpákó wa oríire jọ ni fún gbogbo wa èmi lèmi wà ń bẹ kémi díẹ̀ kó ń bẹ kọ́ ọmọ mi bọ́ síbẹ̀ mo sì lẹnu ń bẹ̀ débi pé n bá ní yóò jẹ́ kò sẹ́nìkan tí ó jáde tí ó bá tá lọ́mọ olúwẹ̀ tá ń jẹ́ tó gbéná ojú ẹkùn bá ń fọwọ́ sí mọ̀ pé bí wọ́n bá ti fọwọ́ sí bóun ṣe ń járe mọ́nú tó ń lóhun ọ̀gbọ̀ ohun ọgbà yẹn ó ti ṣe é ṣe bẹ́ẹ̀. kò lè wọ́ọ̀kù. gbogbo. kó tó ṣe bí òun ẹ̀yin àgbà náà lè máa sọ
pé oṣù káwọ̀ lẹ́nu àgbà ìwọ ọmọ kékeré lájà yìí ẹ má jẹ́ kó bọ́ sípò yìí ẹjọ́ nítorí Ọlọ́run ẹ wo gbogbo ẹ̀yin kẹwàá ní sọ̀rọ̀ yìí àgbàlagbà ní gbogbo yín ọmọdé ààrẹ láàrin ẹ̀yin àgbàlagbà láàrin ẹ̀yin bàbá ẹ̀ ìjọba ò lè ṣe fẹ́ ṣe ẹ ṣàjẹ́ kó wà bẹ́ẹ̀. ìwọ onílàákàyè ni ọ̀rọ̀ tó sọ sí mọ̀gbọ́n dání mo rí nǹkan mú bẹ́ẹ̀ àmọ́ kò rí bẹ́ẹ̀ èmi tí mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé kó wá ṣe ó ti níbi tí mo bá dé èmi ni mo dẹ̀ lágbára àtàṣẹ ní tí n bá fẹ́ kó ṣẹlẹ̀ ńbẹ̀ ló máa ṣẹlẹ̀ àwọn àǹfààní tó dẹ̀ wà nídìí kó wá jẹ́ alága ìwọ́pọ̀ o gbogbo bó ṣe kàwé tí wọn náà rí tó kàwé yìí kò kọjá pé torí pé mi náà jálága níbẹ̀ ó ní gbogbo bí mo ṣe rìn tí mo ṣe fi wá sọ pé kó wá ṣe yẹn wọ́n fọkàn ẹ balẹ̀ ó dà wọ́n mọ̀ pé àǹfààní tó wà nù kó wá ṣalága ẹ̀ ó pọ̀ ó mọ̀ pé mi ò bí jọ ọmọ kan ṣoṣo lọ gbogbo bùkátà gbogbo iléèwé ẹ̀ pátápátá mi ò náwó náírà nú owó àkáǹtì tèmi lé lórí bẹ́ẹ̀ ni sọ́mẹ̀lẹ̀ ni bùkátà tí wọ́n ní àwọn náà lé lórí bó ṣe wà yẹn ó kéré pin méjì nínú àwọn ọmọ yín sọ́mẹ̀lẹ̀ máa fún wọn ní scholarship tó bá ṣe òun lálága ọ̀rọ̀ ọyàn ní authentic ni bí àṣà kàmọ̀ tí ò ní nǹkan kan nú jọ tí wọ́n bá ṣèrànlọ́wọ́ yẹn fún yín ṣé kò dáa bí ò bá sì dá alága kò lè ráǹfààní yẹn jẹ ọ̀dà mo máa yẹ ẹ́ sìn ṣé o mọ̀ pọ́kọ ẹ fẹ́ kó Nàìjíríà ọkọ ẹ fẹ́ travel lọ sí London. ọkọ mi ó fẹ́ travel. yóò mọ̀ kó fẹ́ lọ London. obìnrin ní tẹ́ ẹ ti jọ pa tẹ́ ẹ ti jọ kún kó tó wá sọ fún mi tó wá ń dọ́gbọ́n ṣe bí ìpó mọ̀. ajá yóò bá mi sọ nǹkan kan kò sọ fún mi pé òun fẹ́ travel débi pé ó fẹ́ travel outside the country. ó lè má sọ fún ẹ ó ṣe wọn pa àwọn àṣà tẹ́yìn dé máa ń dá ní ìsìn àwọn àṣà surprise ni ó lè fẹ́ fi ṣe surprise fún ẹ gba àwọn àṣà yín nìyẹn ṣùgbọ́n ìwọ ló máa dùn fún jù torí tó bá dé ìlú òyìnbó yẹn ó lè má wálé bọ̀rọ̀ tí ò bá dé ti wálé bọ̀rọ̀ kí ni ti tiẹ̀ gbogbo ọ̀nà tán sì ń lọ ìlú òyìnbó nísìn wọ́n bá dán wọn àná fẹ́ gbàwé ìgbélù wọ́n fẹ́ ṣe bákan wọ́n lé nìkan fóyìnbó wọ́n lé nìkan fọmọ onílùú kan jọ báwo ni tiẹ̀ ṣe fẹ́ jẹ́ títa ló wá gbé ṣùgbọ́n bó bá ṣalága àwọn onísọ́mì ọkàn balẹ̀ bó bá lọ akàn lọ á tún padà wá lé ni bó bá mọ́mọ́ lọ akàn lọ á tún padà wá lé ni ẹ̀dùn pèrò pọ̀ àwọn ọmọ tún lè dúró lọ́hùn sọ́mì èrè ló máa sponsor wọn wo inú igi títà ní sọ́mì èrè owó wà ń bẹ̀ kí ṣẹ̀kẹ̀rẹ̀ owó wà ń bẹ̀ gidi tí kì í ṣòwò kékeré ṣé bó rí mi National Union kẹ̀ à ń ṣẹgbẹ́ wọn a bá ń sọ̀rọ̀ owó dúró ó láwọn àbúrò tí wọ́n sì ń kàwé lọ́wọ́ lóòótọ́ bùkátà ẹ kó lórí àwọn ẹbí ẹ sọ́ọ̀mìlì ló máa gbọ́ tó bá ti da alága sọ́ọ̀mìlì ló máa gbọ́ gbogbo òwe tí wọ́n bá fẹ́ kàlàyé yìí irọ́ mi pọ̀ ó máa gbọ́ àṣẹ ló máa pa fún ó máa gbọ́ bóbìnrin ni ẹ àṣẹ ló máa pa kò sí nǹkan kan fọkàn ẹ balẹ̀ èmi mo dúró yìí fọkàn ẹ balẹ̀ bí bákan lèmi ṣe mi máa wá fílẹ̀ ni máa dúró tì gbágbágbá ni wo bá ní tó fẹ́ fún mi ní ìsìn mo lè jẹ mo dẹ̀ lè mú wọ́n bá ti ní àtàpákó àní àtàjèrè ó slack wa ni ẹyẹ kọ̀ọ̀kan bá wọn tó tutù gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀. ẹ bá fọmọ sílẹ̀ o wọ́n ṣe. sẹ́yìn yòòrò ọmọ ẹgbẹ́ dì mọ́ ọkọ sẹ́yìn yòòrò ọmọ ẹgbẹ́ dì mọ́ ọkọ kí ló dé torí rẹ̀ o nígbà tó ń sọ máa lè. ó bá ti jọ́ máa lè ní ẹjẹ́ ń pèrè àsàlátù kí n sọ fún un pé mo rárá àsẹ́yìn kan àti àfíìsọwọ́ kọ́lọ́ máa lè làwọn. wọ́n bí gbogbo oyún kọ́lọ́ kan èmi ò ní kí gbèrò ọmọ sùn rárá ìbẹ̀ kó kó kí bàbá. gbogbo. ó ń ṣe tó ń dùn mí. kí n máa ṣe.
àní tóra wa bá gbé ká má tọrọ bára wa sọ. dákun dúró náà wọ́n ní àfi ojúgun pàkúrọ̀ wọ́n ní kọ́ran tí ọmọ ẹ̀ dákun dúró ṣé ìwọ ti rí atakóró wọnú àdó tọmọmọ rẹ̀ wọnú. kò yé mi náà lórí. kò yọ ọ̀dà nígbà tí ọba mi sọ̀rọ̀ pé ọmọ yìí o mi títí ń ṣiṣẹ́ o bọ́ bá dé ọ̀dọ̀ rẹ o yóò rò ó yóò rí gbà o ṣé o sọ fún mi pé yóò rí ọ̀ràn gbà náà. ọ̀rẹ́ mi ọ̀rọ̀ ọ̀run ò sínú ọ̀rọ̀ Àjàyí. ọ̀rọ̀ ti wà mẹ́ kí ló dé tó ní kọ́mọ kó wá jẹ oyè ní sọ̀pàkó. ọmọ tó ti ṣe treasurer nígbà táwọn wèrè méjì kan sì bẹ̀rẹ̀ sí í jà sórí alága bàbá wa ní kó wá ṣe kíátíkà kò sí tó burú ń bẹ̀ from kíátíkà to di kíni to di chairman. ó ti tán wọn ń ṣe treasurer tẹ́lẹ̀. ó ti ṣe treasurer. láìjẹ́ ń gbọ́. tọrọ gbogbo ọ̀rọ̀ náà làwọn ọmọ jẹ́ kó mọ gbọ́rọ̀ nílé wa ni. o ti ń yà sọ́tọ̀ àbí. wọn ò yà sọ́tọ̀. tó bá mọ yà sọ́tọ̀ ní máa sọ fún mi pọ́rọ̀ nílé. ọ̀rẹ́ mi. ọmọ rí ọmọ mi ni. bẹ́ẹ̀ ni. ìfẹ́ kó jẹ oyè tí wọ́n sọ. fún kẹ́ni. tó bá ti lè jálá kíátíkà òun ló máa di chairman tó bá dẹ̀ ti di chairman oríire jọ ni fún gbogbo tó ráǹfààní tó wà ń bẹ èmi tí mo ti jẹ́ ni mo mọ̀. ọ̀kan tó àníọ̀ nígbà tó jẹ́ tó mọ̀ dákun ṣé ohun tí ìwọ jẹ lòun jẹ sẹ́mi ọmọ wọ́n sẹ́mi ọmọ ìwọ tó lè sọ̀sán lòru sọ́mọ ní oògùn tó. ṣé o mọ̀ pé òwe àtijọ́ ni pé atakóró wọnú àdó ò lè gbọmọ náà atakóró wọnú àdó tó bá lórí pípé àmọ́ bó ṣe máa gbọ́mọ ẹ̀ wọnú ibẹ̀ èmi náà mọ̀ bí màá ṣe gbọ́mọ mi wọ̀ torí bá fọ ní kíátíkà tó fẹ́ jẹ wá bẹ orí mi. èmi ni mo mọ bí tí mo rìn dé. kí ló gbójúlé náà. Ọlọ́run ni Ògún sì wà. ẹ̀tọ́ ọba wa gbójúlé lọ́hùn ọ wà á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ alágẹmọ tí ń jayé jẹ́jẹ́ ikú pa ó pèlè ìtàsí ọpọlọ tí ń jẹun àmàlẹ tẹ sọ fún sọ yẹ kí wọ́n ká ẹyin rẹ sínú apẹ̀rẹ̀ kan ìwọ ń jagun òtún mọmọ rẹ lẹ́yìn kọmọ jagun kíkíní bá lè ṣẹlẹ̀. kò sí tí ó ṣọmọ tá à ń wí yìí gbé ọ̀dà sílẹ̀. ọdún tẹ́ǹfẹ́ mọ̀ kọjá tẹ́sọ́ra ẹ lọ wẹ́n tí ó bá jẹ́ ọkọ̀ ṣe tẹ́ ń jẹ ẹ lọ kọjá o. ṣé wọ́n ló bá ń bí ni èmi ni mo bímọ mi o kò ní jẹ́ ti bàbá tọmọ kó má làálàá tí wàhálà ẹ̀ bá fẹ́ pọ̀. sọ fún mi pé ọmọ tiẹ̀ àbí. ọmọ wájọ ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ó ti yà báyìí. o kò ní jẹ́ ti bàbá tọmọ kó má làálàá mo ń jẹ́ kó understand nǹkan tí mo mọ̀ èmi ni mo mọ owó tó wà níbi tí mò ń pariwo yìí. ọba ń pa owó wàhálà bẹ́ẹ̀ kọ́. àṣẹ́gun ẹnu kìnìún lówó wà èyí ò ní lówó lọ́wọ́ kó má mú wàhálà dání lọ bí wò pàápàá jẹ́ ẹ̀rọ ẹ̀ létí bí ò bá ṣe pé èdè sọ̀rọ̀ ó ti kú tipẹ́ ni màá ní kó lọ bí age of 23 ló ti lówó ó lò wọ 89 tó bá bí aṣọ tójú òun rí tó fi lò dìgbà yẹn. mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé gbogbo ń gbàjọ èṣù ló ń gbà ẹ̀ nímọ̀ràn mi bẹ́ẹ̀ sí mọ́ ẹni èṣù ni. ọmọ tó bá fi jo ìtẹ́ni kankan bá ṣẹlẹ̀ yìí má bàa mi sọ ó ti sọ fún mi mo ní kò gbọdọ̀ jẹ́ tí ọba ti wá jẹ́ èmi ni mi ìjọ jẹ́ ní tí mo fẹ́ bọ̀ sọ̀rọ̀ máa ṣe má oríkì rẹ̀ máa dá kiri rẹ̀ òun ọ̀gbọ́n. ẹ bá fọmọ sílẹ̀ o. mo ní mi ò jòyè. a ló máa jẹ ilé ìsìn. mo ní mi ò jẹ. ó máa jẹ ilé yìí kí ni. torí pé màá ti ní kí n jẹ treasurer tí mo ti support mo ṣọwọ́n ṣọwọ́ pé treasurer tí mo jẹ ṣọwọ́ pé dídùn inú mi ni kì í ṣe dídùn inú mi o gbogbo ẹ yóò jẹ. ó máa jẹ ilé yìí ó ní jẹ kí ni oyè tó ti jẹ. mo ní mi ò joyè onídọ̀dọ̀ kí n joyè. a ló máa jẹ ilé ìsẹ̀ ó ṣe ní joyè kí ló dé kí ló ṣẹlẹ̀ wo dáàdì ti fi yé mi o dáàdì ti sọ wípé àwọn benefits tó pọ̀ dáadáa tó máa ṣe mi àti ẹ láǹfààní tó máa ṣe àwọn ọmọ mi láǹfààní tó tún máa ṣe ẹbí mi láǹfààní pẹ̀lú ó wà nù ẹ̀ sọ oyè ilé wa sọ pé ò ní jẹ ó máa jẹ o ó máa jẹ sókó a máa lè rí gbogbo benefit yẹn a máa lè rí ó dẹ̀ máa dọ́dọ̀ wá ní kí ni ó ní jẹ kí ni. mo jí for the last time mi ò jẹ oyè chairman ní pákó tó bá ní ẹbí tó ẹ̀dẹ̀ láti jẹ chairman yẹn lọ fà wọn kalẹ̀ láti gbogbo òwe tí mo kà kí wọn lọ fi jẹ chairman sọ pákó kó lè work. kí ló fi ń ṣe èèyàn èyí tó da náà nìyẹn educated person náà lọ fẹ́ kó jẹ́ so that gbogbo àwọn tí ó kàwé yẹn kó máa lè máa sọ gbogbo right thing fún wọn kí wọ́n lè mọ nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ. ìwọ gbogbo fún aláàrẹ ó mọ nǹkan tó wà behind ọ̀rọ̀ chairman ló ṣe chairman. mo mọ nǹkan tó wà behind ẹ mo mọ nǹkan tó wà behind ẹ torí pé gbogbo bó ṣe ń yọ sọ òun náà làwa ń yọ gbọ́. gbé mi débẹ̀. ṣebí ó fẹ́ sá lọ ni ó fẹ́ fi mí sílẹ̀ ní Nàìjíríà ìwọ fẹ́ lọ sí London àbí bẹ́ẹ̀ kọ́ ẹ gbogbo ẹ̀ náà làwa náà ti gbọ́
bó ṣe máa fèmí àtàwọn ọmọ tó máa sọ mí di single mother kémi nìkan máa dá ṣe àdágbé àdáfà kí n jókòó sí ibà ìwà wá sá lọ wá lọ síbi kan wá lọ gbóbìnrin mi àbí wàá wá fèmí sílẹ̀ bíbà ìwọ wá sọ fún mi pé ìwọ educated person irọ́ ni o àjọ máa wà bíbà ni chairman ni ẹ o máa ṣe chairman èmi gan wá ṣe mrs chairperson máa jókòó sẹ́gbẹ̀ẹ́ tó bá dẹ̀ fẹ́ kí n máa bẹ́ẹ̀ gbé báàgì ní kí n máa bẹ́ẹ̀ kọ̀wé máa tẹ̀lé ẹ kiri so àmọ́ pé ò ní ṣe yẹn o máa ṣe o. I see mo ṣọ́ wọn wípé gbogbo ṣe rán ọ̀nà mi látẹ̀kan yẹn tí ò bá jẹ́ pé bóyá ọ̀kan aláyẹ ti gbọ́n kankan ò ní máa sọ gbogbo tó ń sọ yìí. ẹ ṣọ́parọ́ ọmọ ẹni ṣọ́parọ́ ọmọ ẹni ṣe bó tọ́ ni ṣe bó fẹ́ fi wálẹ̀ bí ni àwọn ṣe wá rí nǹkan tó ṣe fẹ́ fi kúrò nílùú yìí ó máa padà dúró ni ó máa jẹ́ because ó lè fi àwa sílẹ̀ ń bíbà kó wá sọ pé ó fẹ́ lọ fẹ́ obìnrin wèrè kan àwa fẹ̀mí sílẹ̀ ń bíbà èmi á máa lo 10 years tí mo fẹ́ fi rí àbí kò jọ o. mo ti stop mo ní kò stop ṣé o yẹ ẹlẹ́sìn pé mo kàwé ìwọ fún aláìdẹ̀ mọ́ course tí mo rí jọ láàrin mi pẹ̀lú ẹ̀ torí pé dáàdì ti fi ọ̀rọ̀ treasurer lọ mi tí mo ti gbọ́ sí wọn lẹ́nu ṣé o gbọ́ promise dáàdì make mi nígbà tó ní kí wọ́n jẹ treasurer ṣé o gbọ́ ẹni wọ́n fọ̀ fẹ́. wo gbàgbé yẹn dádì ti sọ pé ìgbà yẹn ni pé ní ìsìn àwọn wà lẹ́yìn àwọn máa support ẹ fully ni pé oyè tó fẹ́ jẹ yìí àwọn máa dúró tì ẹ ni torí gbogbo owó tó máa rí bẹ̀ sórí travelling tó fẹ́ travel ń sìn tó jẹ́ pé mi ò mọ̀ ọ́ bóyá o fẹ́ lọ tàn kankan ni o tó fẹ́ fi wá sílẹ̀ ń bíbá yẹn sìn tó bá jẹ oyè yẹn ń sìn ọ̀fẹ́ ni àwọn ló máa sponsor ẹ ò need láti ná kankan mọ́ owó wọn ló wọn máa ná kí wọ́n kọ́ jókòó pẹ̀lú certificate yẹn o mọ̀ as an educated person o máa lè ṣe everything fún wọn gbogbo àwọn tó wà ń bẹ yẹn náà mélòó nu wọn ló kàwé ó ti wọ́n tó kàwé tó bá wọnú bẹ́ẹ̀nsì wọ́n lè sọ pé báyìí ló ṣe ń ṣe o báyìí ló ṣe ń ṣe o jẹ́ ká ṣe báyìí jẹ́ ká ṣe ó dẹ̀ máa gbó sí ẹ lẹ́nu ẹni tó kàwé náà ló yẹ kó wà lórí ipò yẹn not uneducated person who educated dé ló lò fún wọn. àmójí ní fòrò má fi mi mọ̀ jẹ ọ̀rọ̀ owó ló ń pariwo mọ́ owó tó wà ní ẹ̀ ló ń tẹnu mọ́ ewu tó wà ń bẹ̀ nǹkan. ewu wo ló wà nù ẹ kò séwu kankan nù ẹ ìdí ó ń lé ewu tèmi rò pé ó lè wà ń bẹ̀ ni owó tó máa pọ̀ jù ó tán lẹ́yìn owó dẹ̀ tún ni ṣórí dádì dẹ̀ ti fi yé mi wípé gbogbo owó tó wọn máa rí ń bẹ̀ ó tẹ̀ ní láti náwó ara ẹ mọ́ ṣọwárí travelling tó ń ṣe tó lọ́n sápamọ́ tó lọ́n ṣe lẹ́yìn yìí easy access ni tó bá ti di chairman wọ́n máa fún ẹ ní certificate wàá kọ́ lọ sí embassy ni wàá tender ó sá lọ o chairman ibì kan ní ẹ o gbogbo owó tó fẹ́ ná níbẹ̀ yìí tó ó ṣọ̀fin mi pé o fẹ́ lọ tàn kankan ni tó fẹ́ fi sá lọ eléyìí àwọn gan ló máa tún fún ẹ lówó tó fi máa lọ wàá máa bọ̀ owó olówó ni kò ń ṣòwò wa ló tún máa ná owó wọn ni owó ògì understand kí ni bí báwo pé owó yẹn máa ti pọ̀jù fún wa láti ná. àfimílẹ̀ àkọ́dẹ̀ tẹnu mọ́ owó. wọ́n bọ̀bọ̀ ọ máa ṣe o èmi fẹ́ náwó o. ẹ ǹlẹ́ o sáájé ń wá ẹ pẹ̀lẹ́ àwa nìyẹn ó kà ìwọ ò lè má gbó nígbà tí ẹ̀yin tẹ́ rí píà pọ́ńpì màsí ẹ tó ń lo ajá tó bá jẹ́ pé mọ́tò lẹ̀ rí píà ńkọ́ ẹ mọ wàlíkùn sálámù ẹ pẹ̀lẹ́ sà àwa nìyẹn sà wàlíkùn sálámù ìtì mọ sún mi lọ́rọ̀ àwọn afá ṣé wàá kò wá kásẹ̀ jì mímí náà lọ́wọ́ bí mo ṣe wà yìí ọlọ́run ṣàdúrà èmi náà ṣe ń lọ ṣọ́ọ̀bù mi tó ti yé yín àmọ́ tọ́lọ̀ bá tún ṣe pé a ṣe alábàápàdé a máa rí ẹ ṣeun gan sà. ẹni tó ṣẹlẹ̀ ní pé èmi ò sí náà fà tí ó ń tọrọ owó lóòótọ́ ó lè wà náà fà tó ń tọrọ owó bẹ́ẹ̀ ṣùgbọ́n èmi ò sí nínú wọn. ok ẹ̀yin ò ganu wá ẹ pẹ̀lẹ́. ẹni tó mo fẹ́ sọ fún yín ni pé bẹ́ẹ̀ ṣe kọjá yẹn ọlọ́run fi hàn fún wọn nípa yín. èmi ok ẹ sọ̀rọ̀ yín. ẹni tó lọ fi hàn mí nípa yín náà ni pé mo rí níre pé ẹ ń du ipò kan so n tí n bá fún nǹkan fi sọ fún tọ́lọ́ fi hàn nípa yín náà ni pé ẹ tíra ìkẹ́ fi ipò yẹn lẹ̀. mo ń du ipò kan kí n fi ipò yẹn lẹ̀. ó dà. torí tí ẹ bá fi ipò yẹn lẹ̀ Allah akbar Allah akbar ohun tó wà ní ẹ̀yìn ẹ̀ ó lágbára gan. ẹsẹ̀ bí kí n sáfipò yẹn lẹ̀ ni. ó ti yé mi. torí kẹ́ má bàa máa padà tọrọ jẹ. tọrọ jẹ ó lè tó bẹ́ẹ̀. ó lè tún lè la ikú lọ fún yín. ìyẹn ni ò dáa ẹ ṣeun sẹ́rí èmi ni mo ní kò ká ṣéǹjì mọ́ mi lọ́wọ́ tẹ́lẹ̀ àmọ́ ó ká ṣéǹjì mọ́ mi lọ́wọ́ báyìí. láàrin orí domi kún jà sáhà wà láṣọkọ mi ní ìdí owó yín. irọ́ ni. mo tọ́nà ní kí n sọ fún yín ni mo sọ fún yín ṣẹ̀gbọ́n ẹ má wọrí ó dáa. ó ti yé mi
ẹ mọ̀ gbà mí láì dupò Nàìjíríà lórí pa fẹ́ dupò alága ní sọ̀ pákó láti tún pláàni fúnra wa báyìí àbí kí ni kí n fi pò lẹ̀ kò kàn mí náà tẹ́lẹ̀ tí o bá ń ṣe chairman àwọn náà jẹ́ kí n ganu sí wèrè báyìí nísìn nígbà ṣé blank ní kí n pélé yìí ni àbí ó tiẹ̀ ti yé mi ṣé bí kí n fi pò lẹ̀ mo ti fi lẹ̀ ọ̀rẹ́ mi. àwọn délé arọ làwọn ṣe mọ̀ pé wàhálà ń ṣẹlẹ̀ lágbẹ̀dẹ àìmọ̀mọ́ ẹni. My son. ẹ ṣe mí gan. Kí ló ṣe mí sà? Nígbà tí mo tún dú àṣírí sí i lọ ó ní pé ní kí n wá jẹ iye káàtì kàṣíàmọ tí mo sọ fún mi pé mi ò ní stress èdè wa lọ dáńlódù àṣírí yẹn fún ìyàwó mi ní nǹkan tí mi ò fẹ́ kó mọ̀. I'm sorry. Torí èyí tí mo lérò ni pé gbogbo wa tẹ̀yìn ọ̀dọ́ sí ihu ni surprise package, surprise birthday, surprise ra mọ́tò fún yàn, surprise kọ́lé fún yàn. Èmi ò mọ̀ kó fẹ́ fi ṣe surprise fún ìyàwó ẹ̀ ni. Mo rò pé ó ti gbọ́ ni. That's the reason tí mo fi sọ fún. I'm sorry. ẹ kàn tẹnu mọ́ I'm sorry. dáàbò náà bàtẹ́ ti sọ̀rọ̀ ẹ fún ìyàwó mi kò jẹ́ kí n lójú oorun every day àná ẹ̀fọ́ alẹ́ ló kàn bá mi fà. Ọmọ àlùbáríkà ni torí ó mọ̀ pé oríire ni mo fẹ́ kó wá ṣe ló ṣe ń bẹ dàgẹ̀ so n tí èmi dẹ̀ fẹ́ náà ló gbọ́dọ̀ bá mi fẹ́ torí mi ò kọ̀rọ̀ sí bàbá mi lẹ́nu bàbá Mọ̀látò Àdìsá Lateef mi ò kọ̀rọ̀ sí lẹ́nu títí tó fi wọnú sàárè ilẹ̀ Ọlọ́run ọba ọmọ mi náà gbọ́dọ̀ kọ̀rọ̀ sí mi lẹ́nu. dáàbò ṣé mo wá kọ̀rọ̀ sí mi. ó kọ́ ni mo ní kó wá ṣe nǹkan olóòṣè ó kọ́ sí mi lẹ́nu ni jọ ṣé mo ya wèrè orí mi dẹ̀ dàrú màá máa wo ikú tó máa pẹ́ màá ní kó wá kú màá máa wo àrùn tó máa ṣe màá ní kó wá ṣe ìlọsíwájú ẹ̀ ní gbọ́dọ̀ máa wá by the time tèmi bá fẹ̀yìntì kí wọ́n wà lórí ìjọba kó dẹ̀ máa jẹun kó máa gbádùn kémi dáhùn dẹ̀ máa gbádùn ara mi torí ẹ̀ mo ṣe rán ẹ lọ school àìmójútó àwọn fámílì òpómúléró tí wọn ò mójútó àwọn ọmọ wọn gbà ẹ ìyá ẹ ló ń jẹ wọn nísìnyí èmi ò dẹ̀ ní lajú tèmi lẹ̀ kírú ẹ̀ jẹ́ béèrè lọ́wọ́ Wàsíù Adéyanjú àwọn bàbá tí wọ́n mójútó wọn wọ́n dẹ̀ ń jèrè wọn lẹ́nu so bẹ́ẹ̀ mi ṣe máa jèrè tiẹ̀ lèmi ń sáré. mo understand yẹn but bí lóde inú òṣèlú wa ti ẹ̀dúkùn kẹ́tì ẹ̀ wá wo ìṣẹ́jú kan kẹ́kọ̀ọ́ tí ẹ fi ní feeling fún mi pé pẹ̀lú ọjọ́ orí mi láàrin àwọn kìnìún mi báwo mo fẹ́ bá ẹ rí picture wọn tí mo rí láti. ṣé bẹ́ẹ̀ mi ni mo pè é gbogbo ibi tí a máa rìn sí òun ni mo ti mọ̀ bàbá ẹ̀ ni mo jẹ́ mi ò dẹ̀ lè ro aburú rò ẹ̀ tó bá ti di àárọ̀ ọ̀la má dágbére fẹ́nìbọ̀dì ibi tó ń lọ wàá bá mi níbí báyìí màá mú ẹ jáde. Àtàpàkò àtàjèrè àtàpàkò àtàjèrè àtàpàkò àtàjèrè. gbogbo iṣẹ́ tá a bá dáwọ́lé èrè là máa jẹ̀bọ̀ torí pé wọ́n sọ pé èrè ni ẹni tó bá ń ṣòwò máa ń jẹ àmọ́ ṣe rí nǹkan kan wà torí ẹ̀ tó jẹ́ kí n pe meeting dákọ́ńkọ́ yìí mo mọ̀ pé ẹ̀yin náà gbìyànjú àmọ́ ṣe rí lórí ìta tí mo dé yìí ọ̀rọ̀ oní alága ó ṣe chairman kò sí chairman mo fẹ́ jáwọ́. Àtàpàkò àtàjèrè my chairman lápapọ̀ náà ìbínú kiri ṣùgbọ́n gbogbo ntẹ̀ ń sọ ń sìn ó ti ń dàbí ẹni pé ẹ ti ń ṣèké ó ti ń dàbí ẹni pé ẹ appreciate akitiyan wa ó ti ń dàbí ẹni pé gbogbo effort wa ẹ fẹ́ dojú ẹ̀ bolẹ̀ my chairman irọ́ ẹ appreciate akitiyan wa rárá. chairman ṣé a support yín tó lórí ọ̀rọ̀ chairman tó wà nílẹ̀ yìí. àbí nǹkan mi àbí ṣàìsòwò ni ká pé ni. gbogbo bí tá a ti polongo dé ńkọ́. ẹ lè ṣèké bẹ́yẹn kò ní wọ́ọ̀kì bẹ́yẹn gbogbo pé mi ò ṣe mọ́ mi ò irọ́ ẹ má ṣe yẹn o afọlọ́run bẹ̀yìn chairman tẹ́ ẹ bá ti ẹ̀ wo nǹkan kan ẹ wo akitiyan wa lórí yín kẹ́ tó wọlé. ṣe rí gbogbo ọ̀rọ̀ yín yé mi mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdótì àtowó àti gbogbo ẹ̀ ṣe rí tó bá jẹ́ tó wó èló lówó tó bá jẹ́ pé ibi tá a ti polongo dé kí la fẹ́ sọ lórí ẹ̀ kó dẹ̀ ṣe pé mo láàkì àbí sọ́pọ́ọ̀tì yín láàkì èèyàn láṣọ èèyàn irú wọn bá nǹkan kékeré tó sọ ẹ̀ ṣẹlẹ̀ yìí ó jẹ́ kí n mọ̀ pé mo ní èèyàn torí irú ẹ̀yin tẹ́ ẹ dúró tì mí ló jẹ́ kí n mọ̀ pé mo léèyàn mo dúpẹ́ lọ́wọ́ yín nǹkan tèmi wá ń rí òun kọ́lẹ̀ yìí ń rí torí pé
wọ́n ní tàbá kú á jẹ ẹran tó jẹrin lọ á jẹ ẹran tó jẹrin lọ èmi tí mo ní mo step down mo ní reason mo dẹ̀ mọ reason fáǹfààní èmi àtẹ̀yìn náà ni. síbẹ̀ yìí ni mo wá gbá tí mo sọ pé mo fẹ́ jẹ chairman tẹ́lẹ̀ gbà mí mo dẹ̀ tún sọ nǹkan ó yẹ kẹ́ mọ̀ pé ó ní nǹkan kan tí mo rí. ṣe tòwó èló lowó gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ wa àmọ́ wọ́n ń tójú báyìí tó bá farabalẹ̀ á rí mú ẹ jẹ́ kójú farabalẹ̀ nǹkan tó lè jọ wá nínú nǹkan tá a wà yìí òun ni pé ẹ ṣàjẹ́ step down fún ẹni tó bá fẹ́. ẹrù bíbà kọ́ o ẹ má wọrí ẹ jẹ́ kó wọ́ọ̀kì ṣébè mi ni mo lóko tí mo bọ̀ wálé ní tó ṣẹlẹ̀. kò sẹ́ni bọ́dì tó lè dúnkokò mọ́ èèyàn kankan tó bá jẹ́ pé lóòótọ́ lẹ gbà mí pé mo jálága yín ọ̀rọ̀ tí n bá ti sọ ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ó ní reason tí mo fi sọ èmi ni mo ní mo fẹ́ jálága èmi mo dẹ̀ tún ní mi ìjẹ́mọ́ ìgbà tí mo ní mo fẹ́ jálága ṣe bẹ́ẹ̀ dúró tì mí bí mo ṣe ní mi ìjẹ́mọ́ yìí ẹ dúró tì mí torí àǹfààní gbogbo wa náà ni ẹ̀yẹn má wọrí ẹ̀yẹn má wọrí. ẹ bá fọmọ sílẹ̀ o. ọkàn oṣù tẹ́lẹ̀ gbéra mi ló dàbò rí òun yìí o ọmọ mi ni ọmọ mi mo sì fẹ́ kó bá mi ró ní agbára kódà kó tún ju ti tèmi fúnra ara mi lọ. ṣé ìwọ ló bí ni àbọ̀ fi lọ́sìn fún ọ. ẹnìkan ò fi lọ́sìn ìkan ọṣù náà tí mo bí láyé lọ́rùn mi. kò sí ìyẹn nù abẹ tá a fi fárí igun tó mọ́ tá a fi yọ gẹ̀gẹ̀ àkàlà tó kanlẹ̀ ṣó wàá dórí àǹtòrò alábẹ̀ òun ò mọ́ ni bá a ṣe ṣayíbo tiẹ̀ náà la ṣe ṣètò òun náà. àmọ́ sọmọ rẹ mọ̀ wípé ọjọ́ méje ló lò hàn. ọjọ́ méje ìyẹn túmọ̀ sí pé mo ń bẹ fọjọ́ méje. kí iṣẹ́ wa bẹ̀rẹ̀ ló ní pẹrẹ o bàbá Àjàyí ẹ yẹra fún wa dé. ọ̀dọ̀ yá rẹ ló wà nílùú wa. ẹ̀yin tó láyé. wàhálà wo lè lè bá ẹ wọn lájà yìí tí wàá lọ rajà báyìí ó sọ wípé kò sí nẹ́tíwọ̀kì bẹ́ẹ̀ ni àbúpá fóònù. tó ń bẹ máa ń lọ tó bá lọ rajà tó yìí náà ni. tó bá tiẹ̀ lọ ra wọn tiẹ̀ wá tó ti máa charge fóònù ni kéèyàn tiẹ̀ rí bá sọ̀rọ̀. àwọn nẹ́tíwọ̀kì ìlú yìí gan wà encouraging wà láwọn ìwà ìtọ́jú kéèyàn má rí sọ̀rọ̀ láti. igbó ńlá ni mo dé mo gbóhùn àgógó ọ̀dọ́ ńlá ni mo dé mo gbóhùn alùṣẹ̀kẹ̀rẹ̀ mo ní kí ni wọ́n ṣe wọ́n ní wọ́n fi iṣu èṣípẹ̀lá ni a kì í jẹun kájẹgbà a kì í jẹ ìgbín kájẹ karahun òní ló gbé ọjọ́ keje tó wà nínú pósí ọ̀rẹ́ mo fẹ́ kó gbé ránlẹ̀ kó dìde. ẹ̀yin tó láyé àníkẹ́ fún mi ní òde tòní ṣe sẹ́ Àjàyí Ògìdìolú dìde. Àjàyí àní kò dìde sẹ́ mi ò ṣe é tì rí mi ò ṣe é tì rí ẹ̀yin tó láyé ẹ bá mi sọ̀rọ̀ ẹ bá mi sọ̀rọ̀ kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin má rú mi lójú Àjàyí ó ní kò dìde.
àwọn kan wá ṣẹlẹ̀ tí ò ní yé nìkan. Dádì, ẹ má fẹ̀kọ̀ tọ̀nà fún mi. Nǹkan tó bá ṣẹlẹ̀ gangan ni kẹ́ bá mi sọ. Ìjọ kí ló ṣẹlẹ̀ sọ́kọ mi gangan. Mi ìrókò mi bá sọ̀rọ̀ láti jọjọ́ ẹ̀ tó lòun lọ rajà láti jọ yìí. Kò pè mí, èmi náà ò rí i pé kí ló ń ṣẹlẹ̀. Torí gbogbo àlá tí mo tiẹ̀ ń lá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò yé mi rárá. Bí kí n kò tiẹ̀ máa rókù lójú àlá. Bí kí n lálàá wípé ọkọ̀ dànù, àwọn èèyàn kọ̀ wá ńlẹ̀ńlẹ̀, ọkọ mi dé wà láàrin wọn nínú àgbàrá ẹ̀jẹ̀. Àbí kí n kò rí pé mọ́tò gbá. Gbogbo nǹkan bí ọkọ̀ ni mo kàn ń rí lójú àlá nínú àgbàrá ẹ̀jẹ̀. Jọ kí ló ń ṣẹlẹ̀ gangan? Àmín. Àwọn àánú gbogbo mi alágọ̀ àbúrò ò ní ṣẹlẹ̀. Àmín. Bí mi náà bá sọ pé ó yé mi, mo purọ́ ni, ṣùgbọ́n ó dẹ̀ tún yé mi. Tí orí ìlú tí wọ́n ti lọ kó igi wáyé ẹ̀ẹ̀kan là ń lọ bẹ̀ lọ́dún. Lórí àwọn igi ibẹ̀ má dáa pọ̀, àwọn igi ajé ni. Ibẹ̀ ni mo mọ̀ pọ́kọ̀ máa bàjẹ́ sí. Ọkọ̀ tẹ̀sí ìbàjẹ́ yẹn kò sí sáfíìsì ń bẹ̀. A lè ríra wa pè. Ọmọ ajé náà dẹ̀ lọ́mọ mi Àjàyí. Ó máa fẹ́ dúró ni pé sẹ́ owó mi yìí àfi kó bá mi délé. Nǹkan tó bá ṣẹlẹ̀ yẹn kò sábúrú tí ó ṣẹlẹ̀ agbára Ọlọ́run. Dádì, tí ò bá tiẹ̀ wá sí network níbi tó ń wà gangan, ó ṣàní bí ẹ ṣe máa ń bá àwọn tí ẹ máa ń rajà lọ́wọ́ sọ̀rọ̀. Ó jẹ́ kó níbi kan bẹ̀ tí network tiẹ̀ máa wà tó máa sá sí tó máa lè pè tèmi náà á rí pé tí èmi àtẹjọ́ máa sọ̀rọ̀. Igbó ńlá lọ́hùn níbi tí à ń sọ yìí. Ẹ kò wá káti ẹ̀ wá Ọlọ́run ní dára bu kálábùrú tiẹ̀ wá wà wọ́n á ti ránṣẹ́ sí mi torí mọ́tò bíi méjì wọn kó lọ ṣùgbọ́n aburú yẹn ò tiẹ̀ ní jẹ́ tiwa ó máa tó dé ọ̀rọ̀ àwọn ọmọ ọkọ ẹ fẹ́ràn owó. Kò sí wàhálà máa lọlé kò sí nǹkan kan. Àjàyí yóò dé láyọ̀ àtàlàfíà. Àmín. Ọrọ̀ ajé ni. Máa dé. Ẹ jọ̀ọ́ tí ẹ bá ti gbọ́ nǹkan kan ẹ jọ̀ọ́ ẹ pè mí o. Ẹ ṣe ìyàwó mi. Ẹ jọ̀ọ́. Ó máa dé. Ó dà sá. Ṣé mo dúpẹ́ o. Ó dà wò sá. Màá tún máa pè yín. Ohun tá ò kà sí ló padà dógún. Jẹ́ ń báyé ẹni bá gbà bí àgbàgbé gbà ohun èrò wọn ló ń gbáyé pẹ́. Má pé tèmi níyàwó káyé má ṣe ta fà sógo mi. Ọlọ́run jọ̀wọ́ mo bẹ̀bẹ̀ o, ọ̀nà àríyé ni mo fẹ́. Má jẹ́ káyé ṣì mí lọ́nà ògo. Ṣẹ̀ráyé káyé má ṣì mí lọ́nà ògo. Àti pé ẹ dákun ẹ fọmọ sílẹ̀ o, ẹ jẹ́ kó ṣe ìfẹ́ ẹnu. Kó má padà wá dógún o, kó má padà wá dìbò. Ẹ pẹ̀lẹ́ sà, my five. Ẹ pẹ̀lẹ́ sà o, bà mí bẹ̀ o, mo kì í pẹ̀lẹ́ bẹ̀ o. Ẹ máa gbọ́, èmi fúnra mi gan, mo ṣe ń dé ni. Bí mo ṣe ń dé lẹ́sìn dé, èmi gan fẹ́ wá sọ́dọ̀ yín, mo lọ́rọ̀ tí mo fẹ́ wá pa yín. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run ti yá wa báyìí. Inú mi dùn bẹ́ẹ̀ náà ṣe mọ̀. Ọ̀rọ̀ mi yọ. Ó yé mi o. Bó o ṣe wà yìí, èmi rú òkú kan ni. Ọ̀rọ̀ mi yọ. Níta jọ ń dùn pé a jalaga. Sọ rí bá a ṣe wà yìí, àìsàn tara wa. Sẹ́yìn sáré tá a wà yìí, ayé fúyẹ́. Ó fúyẹ́ gan kọjá. Inú mi tiẹ̀ dúpẹ́ iná mọ̀ pa ayé fúyẹ́. Tí a fi máa bára wa pa, tí ó yẹ ká bára wa pa. Tí ó a máa rò kúrò síra wa. Tẹ́mi náà fẹ́ wá bá yín fún nìyẹn pé. Ẹ máa jó alága yín lèmi ò fi alága máa mo yọ̀ǹda, ó sì dénú mi. Èmi ò sálága bá wọn. Ẹ jọ fáìs ẹ ní sùúrù o. Tán bá sọ pé Ọ̀yọ́ ń bọ̀ tẹ́ bọ̀. Ṣé ẹ rí oníṣẹ́yìn tẹ́ ẹran aládùúrà tẹ́ ẹran ó jíṣẹ́ fún mi. So bẹ́ẹ̀ tún wá ọ̀tọ̀ ní táládùúrà sọ fún mi tẹ́ ẹran ọ̀tọ̀ ní tẹ́ wá sọ. Ṣé rí èmi fúnra mi gangan. Ẹ máa gbọ́ pé mo ní mo fẹ́ wá rí yín. Èmi ò ṣe mọ́. Ẹ̀yin ló kàn. Kíní wọ́n ti gbé kíní yìí fún yín tẹ́lẹ̀. Ẹ̀yin ló kàn ẹjọ́ tó rọ̀. Alẹ́ mi ò bá mi. Ẹ wo ìmọ̀kùnrin nìjọ o. Ètekéte gbogbo ètekéte tánibọ̀dì bá lò. Ẹjọ́ kò lè wọ́ọ̀kì. Mo ti yọ̀ǹda àmọ́tí. Fẹ̀kàn tẹ́lẹ̀ tí báyìí sì lè lè ṣe. Ṣùgbọ́n àti wàá fi inú polówó àti fi olóko pé ká ṣe kí ni ká fi oyè ilẹ̀ fún ojú tuntun.
èmi gan sí fìlà fún yín o. ẹ jẹ́ àṣẹ fìlà fún yín. gbogbo tá à ń sọ yìí. sórí tẹ̀ ní fìlà sí láti jọ rè. ẹ wò mí. mo ti sì rínú sọ pákó yìí. ok. mi ṣe ní chairman. ẹ jẹ́ àṣọ tọrọ fúnra wa. sẹ́ẹ̀rí ẹjọ́ torí Ọlọ́run nítọ́jú orí lóòótọ́ àwọn bàbá wa ó lè jẹ́ pé àwọn náà jọ tulẹ̀ bí a lè jọ kọlà tó a bá jọ kọlà àgbàlagbà lẹ́yìn ọgbọ́n àgbà tẹ́ ti lò mo máa bẹ̀rù olóṣèlú àní mo ti jáwọ́ ẹ wo ẹjọ amosu onípákó ni mi ẹ mọ̀ pé mi chairman mo mọ̀ dáràn àní ẹni tẹ́ ẹ rán èmi ọ̀rọ̀ yẹn èmi. ọ̀dà sẹ́rí style tẹ́ fi rán wọn yẹn sẹ́rí Ọlọ́run ọba ń gbọ́ Ọlọ́run ọba tó láyé àtọ̀run èmi ti yọ̀ǹda ẹjọ́ bóyá rò pé mo ń ṣeré ni o tinútinú tọkàntọkàn Ọlọ́run ọba tó láyé àtọ̀run alẹ́ mi ti yọ̀ǹda ọ̀rọ̀ kúlà sọ yìí ẹ̀yin ní gangan ní chairman ẹ má pè mí àní ẹ má pè mí chairman. tí àwọn kan máa sọ nǹkan tí ọ̀tí Ọlọ́run bọ̀ bọ́kàn fún mi èmi tẹ́mi ìwọ tẹ́mi ìdúró yẹ lágàrí èmi àti ẹ mo sì wá bọ́ fúnra mi pé mo ní mi ò bọ́ ọdún yìí máa ṣalága lọ máa pákó chairman. ẹ kàn sí máa pákó chairman ẹ ní sùúrù ọwọ́ méjì wo ẹ kàn káwọ́ sókè ni o sábà sọ ẹ káwọ́ kan sókè fún pẹ̀sìdò mi ò ṣe pẹ̀sìdò tó ti ẹyin èmi ni jẹ́jẹ́ mo jòkó tí mo lọ ganu sí tí ò yẹ kí n ganu sí mo dẹ̀ ti ganu padà ẹ mọ̀ ganu yín lọ bí tẹ ẹ lọ jẹ chairman nínú. ẹ mọ̀ pé mi Maisha irọ́ èmi ti yọ̀ǹdẹ̀ ẹ jọ kí ló ní tẹ̀ price kú fún mi bí àtẹ̀yàn price jeans ẹ jọ ẹ ní mo ti yọ̀ǹda sẹ́ hello ẹ l'Abẹ́òkúta hello chairman our chairman Nadi Ọlọ́run má jẹ́ ká bá tèmi jẹ́ aládùn àlẹ́ ẹran wa ìyẹn dẹ̀ ti jíṣẹ́ mo dẹ̀ tún rọ ẹ̀dẹ̀ tún fèsì ara yín rìn wá ọmọọṣẹ́. àwọn tí ikú kan lágbolé yín wọ́n ti kú tán ni àbọ̀ lórí burúkú lélẹ̀ tí bá fún ọ ní tíkó omi àyà rẹ̀ ó sì ta dànù chairman ló lórí burúkú o ò ní kúre kó sí kó wájú mi jàre mo lè fi kíni igi kíni kò pẹ́lá kí fi gún ẹlẹ́nu dànù ẹ lọ sẹ́rí àwọn ọwọ́ ogun ẹsẹ̀ ogun náà wọ́n mọ̀ wá bí ọlọ́mọdé kókó tàwọ̀ bílẹ̀ ní yìí. Bàbá Àjàyí kò sí nǹkan kan àmọ́ mo fẹ́ kó o yọjú sí mi lẹ́yọ̀ ọ̀sọ́kà. ya kéré ẹ ṣe sùúrù ọ̀rọ̀ tí à ń bá mi sọ yìí ó mú payà bá mi. a ní òsì tó o bá débí wàá máa wo ohun tó ṣẹlẹ̀ mo fẹ́ kó o yọjú sí mi lẹ́yọ̀ ọ̀sọ́kà mo bọ̀ kíákíá. Àjàyí Ògìdì Olú ń kọ́. ọ̀rọ̀ ayé máa gbọ̀ngbọ̀n ohun ó bá ṣe ló gbà ó ọ̀rọ̀ ayé máa gbọ̀ngbọ̀n ohun á ọ̀rọ̀ ayé máa gbọ̀ngbọ̀n ẹ̀dá ò lè gbọ́n ju kádàrá yé ẹ̀dá ò lè gbọ́n ju kádàrá lọ láyé bá ṣe wáyé láàrin wọ́n yẹ̀yẹ́ òní ẹ̀ kádàrá o àkọsílẹ̀ ẹ̀dẹ̀ ti dúró àkọsílẹ̀ ẹ̀dẹ̀ ti dúró kádàrá ò ṣe kọ láì gbà ó àkọsílẹ̀ ẹ̀dẹ̀ ti dúró ẹ̀rọ rọ ayé wọ́n lóṣù páyọ lójú ọ̀run